Mo kí gbogbo wa. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Mo kí wa wípé mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn odi. Mo kí wa wípé akúbójú ọjọ́ ṣe rí, mo kẹ́yìn ìyá, mo kẹ́yìn bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín náà ni olólùfẹ́ yín, Very Dark Lady. Ààyè ọpẹ́ yọ ọ̀gá ńlá. Ìgbòho sọ̀rọ̀. Ìgbòho ṣe kí ni? Ìgbòho sọ̀rọ̀. Kí ni Ìgbòho sọ? Bẹ́ẹ̀ náà ni Dúpẹ́ Onítìrí sọ̀rọ̀. Dúpẹ́ Onítìrí sọ̀rọ̀, Ìgbòho sọ̀rọ̀. Ká tó wọnú ètò lọ, ká má bàa gbára wa lákòókò. Ọwọ́ wa ká fi pa owó, nǹkan tá a máa fi wá rà kò ní ṣekú pa wá lágbára lọ́wọ́ àṣẹ̀dá. Ẹ jẹ́ á kọ́kọ́ bá ti ọ̀rọ̀ sísà wa yìí, ẹ jẹ́ ká bá wọlé. Ká tó tún wá bá ti abiyamọ tó ṣe ní láàánú, ká tó wá bá wọlé. Kó tó di wípé a ṣẹ̀ṣẹ̀ wá ṣe cup of tea, ká tó ṣe analysis lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́. Ká ṣẹ̀ṣẹ̀ tó wá gbọ́ kí ni Ìgbòho kí ló sọ. Now, let's go. You know. The cut long here. This thing too long ago. Which can't have this one now. You go Now wow. for Canada. Now what for you? You want to kill yourself? Now wow. Yes, the flat long here. Now wow. Hey. Thank you. Sorry, next time don't play this. See you. You see what you carry put for Wow. Canada. Hey, see you. See how the thing long, Jeff, gone. Wow. Hey. Now wow. Oh my God, nǹkan tó máa ṣe, báwo ló ṣe débẹ̀, báwo ló ṣe ṣe, bóyá ó fẹ́ mú nǹkan ni o, tàbí báwo la máa ṣe pé ó ṣe, ju gbogbo ẹ̀ lọ. Ẹni tó bá ṣe irun tó gùn kó mọ bóyá máa pààkì ẹ̀ tó bá fẹ́ gorí ọ̀kadà. Tàbí kí lẹ fẹ́ kí n sọ? Now, ẹ jẹ́ ká lọ sí èyí tó ṣe ní láàánú. Tó dẹ̀ jẹ́ pé ju gbogbo ẹ̀ lọ, àárín ìwọ̀n kan bá wí. Lótìtọ́ àti òdodo ló ń ṣẹlẹ̀ kákàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Ó ń ṣẹlẹ̀ kákàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, but ìjọba ń try as much as possible láti ṣe àmójútó. But ó kàn jẹ́ pé ní ọ̀dọ̀ títí wa, ìjọba gan ò bá àkọjá gan. Báyìí lọ́mọ ẹ̀ ọ̀tí ẹ̀ ṣe bẹ́ẹ̀ nípa àwọn rí ni. Kọ́lọ́run kó ṣàánú wa. Ẹ jẹ́ sáré lọ wo nǹkan tó ṣẹlẹ̀ sọmọkùnrin. Bro, you must perform more. There's no way you will take Rokolo, so we say you can't get addicted to it, guy. Say I don't win. Kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ ni wípé nǹkan tó mú ẹ wò ó torí ẹ̀ ló jẹ́ pé tó bá já sínú iná wọ́n lè fún ara wọn kó sínú iná ó dìgbà tẹ́mi bá jábọ́ lára wọn kó máa la orí mọ́nú gílọ̀kì kó máa jábọ́ ó dìgbà tí ẹ̀mí yẹn tó bá jábọ́ irú eléyìí sí ẹ wò ó tó ń la orí mọ́ ẹ wo nǹkan tó ń la orí ẹ̀ mọ́ live and direct ọmọ èèyàn now ẹ̀yin yá mi bàbá mi ẹ̀gbọ́n mi àtàbúrò mi èwo la rí gbọ́ àìsí ń bẹ̀ láì bá wọn dá sí fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ̀ bá ì tí gbọ́ àbẹ́yìn tẹ́ ẹ̀ tí wò ẹ̀yin tẹ́ tí wò náà come closer come closer àìsí níbẹ̀ láì bá wọn dá sí àgbọ́dọ̀ má dá sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí bẹ́ẹ̀ ni ọ̀nà tó ní kálukú máa gbà láti dá sí ló tún máa yàtọ̀ àdúpẹ́ àtọpẹ́dá ẹ̀yin tẹ́ wọnú ẹ̀ tẹ́ tètè jáde àdúpẹ́ ẹ̀yin tẹ́ wọnú ẹ̀ rárá tẹ́ ń wò wá lọ nǹkan wípé a ti rí kinní yìí bó ṣe máa rí leléyìí àdúpẹ́ ẹ̀yin tẹ́ tún dé àárín méjì tẹ́ tètè tẹ́ kúrò náà àtẹ̀yin tẹ́ tún kúrò léètì náà bọ̀ ẹ̀yin tẹ́ wá ìwà ń bẹ̀ ń sìn oh my God mo rẹ́rìn òyìnbó ẹ̀yin tẹ́ ṣì wà ń bẹ̀ ń sìn mi ò wá mọ orúkọ tẹ́ fẹ́ kọ mi ì mọ nǹkan tẹ́ fẹ́ sọ fún wa mi ò mọ láyé tẹ́ lè ṣe fún wa let's go there. Màmá Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá.
ẹ̀yin gangan lọ̀rọ̀ mi direct sí lálẹ́ yìí o. Ẹ̀yin gangan. Ẹ jáde lọ́dún 2022. Ẹ fẹ́ wá ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá. Fún àǹfààní ẹ̀yin tí ẹ báyìí tí gbọ́ nǹkan tí Adélé náà tó sọ, torí mo mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ó lè ti gbọ́ ti Ìjìnlẹ̀ kó má gbọ́ ti Adélé, ó dẹ̀ lè ti gbọ́ tAdélé kó má gbọ́ ti Ìjìnlẹ̀. Méjèèjì ni mo kó papọ̀, àti tAdélé àti ti Ìjìnlẹ̀ àti tìmíì náà mo kó papọ̀ mọ́ra. Àti kí ni Ìgbòho, báwo ni Ìgbòho ṣe wá jẹ́ nínú lẹ́yìn gbogbo ìrìn àjò yìí, kí ló ṣẹlẹ̀ sí Ìgbòho, kí ni Ìgbòho sọ. Ẹ máa rí gbogbo ẹ máa gbọ́ gbogbo ẹ. Òun fẹ́ kẹ́ ṣe cup of tea. Bọ̀ kó tó di wípé àti ẹ̀ máa continue, ẹ bá wa tẹ like, ẹ bá mi tẹ like nsàlẹ̀, ó dá mo bẹ̀bẹ̀ ni, ẹ bá mi tẹ like nsàlẹ̀ ń bẹ̀ yẹn. Please, either Ọjọ́rẹ̀mí or Ọjọ́rẹ̀mí, tí ẹ fún mi ní gift like yẹn. Ẹ bá wa comment, ẹ dẹ̀ bá wa tari, ẹ bá wa share, ẹ jẹ́ kó lọ sí gbòòrò ayé. Now let's go there. God bless you. Ire o, ire gidigba. Ẹ jẹ́ á wọnú ètò lọ. Yorùbá appreciate yín gan. Yorùbá respect yín gan. Bẹ́ẹ̀ ni Yorùbá gbárùkù tì yín fún iṣẹ́ ribiribi tẹ́ ẹ ṣe fún ìran wa. Appreciate yín. Ẹ má gbàgbé pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí nígbà náà, ó ní wípé Olódùmarè sọ pé ó sì jẹ́ pé lóòótọ́ ìran Yorùbá nípayà Ọlọ́run. Torí ẹ̀ a gbà wípé lóòótọ́ ni Olódùmarè sọ pé nígbà náà. Títí tó fi dórí Adélé, ẹ jẹ́ á gbàgbé nípa tèmi. Torí a mọ̀ pé lórí ìkànnì àwa ti bẹ̀rẹ̀ ètò kí orílẹ̀-èdè Yorùbá ó tó bẹ̀rẹ̀. Ọlá Ọlọ́run ni. Ìgbà tí orílẹ̀-èdè Yorùbá bẹ̀rẹ̀, àyà sí à ń ṣiṣẹ́ tiwa lọ. Ẹ rí i wípé iṣẹ́ tá a gbé dání àti ọ̀nà tí àwa gbà ń gbé ọ̀rọ̀ kalẹ̀, tí Olódùmarè gbà ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ní ìkànnì yìí lẹ ṣe kàn sí wa nígbà yẹn. Fine. Lóòótọ́ lẹ sọ fáwọn ọmọ Yorùbá pé Ọlọ́run ló yan ìkànnì yìí láti ṣiṣẹ́ fún ìran Yorùbá. Ọlọ́run ló direct yín sí ìkànnì yìí. Ìgbà tó dẹ̀ yá, for just no reason, ẹ lọ, fine, no problem. Ọ̀dọ̀ gbogbo ìgbésẹ̀ pé kí ìkànnì yìí lè wálẹ̀. Òun ló lọ tá a mọ̀. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé lénìí ìkànnì yìí ò wálẹ̀ o. A dúpẹ́ lọ́dọ̀ Olódùmarè. Kì í ṣe mímọ̀ ṣe wa bí kò ṣorí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ á pa ti ìkànnì yìí tì. Nígbà tẹ́ ẹ mọ Adélé, àmọ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wọ́n. Ṣùgbọ́n ẹ má gbàgbé pé fúnra yín lẹ sọ wípé àwọn ni Olódùmarè yàn. Ẹ jọ̀ọ́ nígbà náà, ǹjẹ́ ẹ gbìyànjú láti ṣe ìwádìí àbẹ́ ẹ gbìyànjú láti ṣe ìwádìí? Nígbà tẹ́ ẹ gbìyànjú láti ṣe ìwádìí, kí ni àbáyọ ìwádìí yín nígbà náà? Àti kí ló ń tẹ́ ẹ sọ fún wọn? Àmọ́ mo dúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá. Ẹni tó bá mọ̀ pamọ́ kó mọ̀ pé ẹnìkan mọ̀ wá o. Ẹni tó bá ń sọ̀rọ̀ kó máa rántí pé ẹnìkan mọ̀ gbọ́. Ìdí tí mo ṣe ń direct ọ̀rọ̀ mi sí ní alẹ́ yìí ni wípé Mickey Babs ní ẹ̀yin lẹ rán àwọn wá sí ìta. So ẹ̀yin náà la máa direct ọ̀rọ̀ yìí sí ní ìní until tẹ́yin bá wá proof otherwise bẹ́yìn kọ́ lẹ rán wọn. Torí ẹ̀ anything tí n bá máa sọ ẹ̀yin náà ni máa direct ẹ̀ sí. Ǹjẹ́ ẹ ṣèwádìí nípa bàbá Adélé? Pé wọ́n jẹ́ 100% Yorùbá àbọ̀ ń ṣe ní 100% Yorùbá.
nígbà tẹ́ ẹ ṣèwádìí kí ni àbájáde ìwádìí yẹn then kí ló tẹ́ ẹ sọ fún wọn nígbà náà. A máa ṣèwádìí tiwa o a dẹ̀ máa gbé jáde dáadáa. Ǹjẹ́ ìpàdé tẹ́ ẹ kọ́kọ́ bá wọn ṣe lọ́jọ́ kìíní àná lórí Zoom kí ló ń tẹ́ ẹ sọ nígbà náà fún bàbá Adélé? Ìgbà tẹ́ ẹ wá jáde mo ń dàrẹ́ tọ̀rọ̀ yìí sí yín o. Ìgbà tẹ́ ẹ jáde tẹ́ ẹ bá àwọn ọmọ Yorùbá sọ̀rọ̀ kí lẹ sọ fún àwọn ọmọ Yorùbá nígbà náà? Ìbí òjù bí ọmọ Yorùbá ni gbogbo wa pátápátá. Ọmọ wa Modúpẹ́ Ọlá Onítìrí Abíọ́lá mo ní láti sọ fact fún yín ní àṣálẹ́ yẹn. Ọmọ Yorùbá ni yín, ọmọ Yorùbá ni èmi. Ilẹ̀ Yorùbá la fi orí mi sọlẹ̀ sí, ibẹ̀ la forí bàbá àti ìyá mi àti ìrandíran mi a fi sọlẹ̀ sí. Mo ní right láti challenge any authority tó bá ń go against àwọn ènìyàn mi ní anything tí ìbá àwò kó ṣẹlẹ̀ no matter the situation may be. Mo ní ẹ̀tọ́ láti challenge any given authority. Kí ló ń tẹ́ ẹ sọ fún ìran ọmọ Yorùbá nígbà yẹn? Ẹ ní Ọlọ́run ló yan olórí adélé. So Ọlọ́run tó yan olórí adélé nígbà yẹn, ṣé Ọlọ́run yẹn ò mọ̀ wípé olórí adélé ò kì í ṣe proper Yorùbá bẹ́yìn ṣe ń sọ bẹ́ẹ̀ ṣe fi rán àwọn ènìyàn according to Mickey Babs? Then at one point in time lẹ́yìn ṣe findings wípé olórí adélé kì í ṣe proper ọmọ Yorùbá. Ǹjẹ́ nígbà tẹ́ ẹ ṣe findings tán tẹ́ ẹ padà lọ sọ́dọ̀ Ọlọ́run kẹ́ ẹ sọ fún Ọlọ́run pé Ọlọ́run ẹ ríran o, ẹ parọ́ fún wa? Ǹjẹ́ nígbà tẹ́ ẹ padà dé ọ̀dọ̀ Ọlọ́run tẹ́ ẹ sọ fún Ọlọ́run pé nǹkan báyìí 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 ṣẹlẹ̀ kí lọ́lọ́run sọ fún yín nígbà yẹn? At one point lẹ mọ̀ pé olórí adélé ò kì í ṣe proper Yorùbá. Then kí ni ìgbésẹ̀ tẹ́ ẹ gbé nígbà náà? At one point in time lẹ ti bá olórí adélé sọ̀rọ̀ gbẹ̀yìn. Kí ni nǹkan tẹ́ ẹ bá olórí adélé sọ nígbà tẹ́ ẹ jọ sọ̀rọ̀ gbẹ̀yìn? Nǹkan tẹ́ ẹ bá olórí adélé sọ̀rọ̀ sọ nígbà tẹ́ ẹ jọ sọ̀rọ̀ gbẹ̀yìn. Ǹjẹ́ ṣé Ọlọ́run tó yan olórí adélé pé kó wá jẹ olórí ilẹ̀ Yorùbá òun náà ló sọ fún wípé ẹ jẹ́ kí àwọn èèyàn kan máa victimize wọn níbi tẹ́ ẹ fi wọ́n sí? Ṣé Ọlọ́run yẹn náà ló wá ní pé ẹ wá dúró di almost 2 years tí wọn ò lè padà síbi tó ti wá pé kẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ wá jọ wọ́n lórí oyè? Ṣé Ọlọ́run ló sọ fún pé kẹ́ ẹ mú ẹni ẹlẹ́ni wá láti Amẹ́ríkà wá sí ilẹ̀ Yorùbá láti sọ ẹni ẹlẹ́ni di ẹdun arinlẹ̀? Ìgbà tí ẹ bá fẹ́ jáde gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí ẹ wá fún wa lésì o. Jẹ́ nígbà tí ẹ realize wípé olórí adélé ò kì í ṣe proper Yorùbá. Ó dẹ̀ funny o. Ǹjẹ́ ṣé ẹ rántí láti wá sọ fún ọmọ Yorùbá? Nígbà tí ẹ mú wọn wá sí ilẹ̀ Yorùbá pé kó wá jẹ olórí adélé láti 2024 March ending. How many salaries lẹ ti san fún ẹni ẹlẹ́ni? Àwa tá a wà nílùú àjèjì tá a sí nílẹ̀ wa. A lè ṣiṣẹ́ kó má fún wa lówó. Ǹjẹ́ owó ìran Yorùbá báwo lẹ ṣe ná? Naira account ta ló wà ní in charge Naira account? Báwo náà ṣe ná?
ǹjẹ́ ṣé bàbá accountant ṣó mọ̀ nípa náírà account? Báwo ni náírà account ṣe lọ? Èló ló wọnú ẹ̀? Báwo lówó ṣe jáde? Because mo mọ̀ wípé bàbá Fálétí ò mọ̀ nípa náírà account gẹ́gẹ́ bí findings mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Báwo ni náírà account ṣe lọ? Mickey Babs, owó tó lọ gbà lọ́wọ́ Mọ̀mí Ankara ní UK, about 17,000 pounds àbí how many thousand pounds? Báwo lówó yẹn ṣe lọ tí kò wọ inú òmìnira account? I need a lot of questions láti dá ọmọ Yorùbá lóhùn. A lot. Lè wá pa irọ́ fún wa at this juncture. Never and ever. Never and ever. Nǹkan tẹ́ ẹ ṣe fún Adélé ẹ bímọ. Ǹjẹ́ ṣé ẹ̀yin lè gbà kí èèyàn kan ṣe é fún ọmọ yín? Bàbá yìí mọ nǹkan tó gbé wọn kúrò nílé lọ sí Amẹ́ríkà. Wọ́n dẹ̀ sọ fún yín status àwọn l'Amẹ́ríkà. Ẹ rántí nǹkan tẹ́ ẹ sọ fún wọn nígbà tí wọ́n sọ fún yín pé status àwọn rèé. Ẹ wá gbé wọn wá sílé. Ẹ wá treat wọn like trash. Ẹ dẹ̀ máa jáde, ẹ máa pọ́n wọn lé lójú gbogbo wa. Àná ẹja bẹ̀rù Olódùmarè. Ẹ̀yin ń pè màmá, ẹ bẹ̀rù Olódùmarè. Ìdí tí mo ṣe ń darí ọ̀rọ̀ yìí, Mickey Babs jáde, wọ́n ní ẹran àwọn pé káwọn wá sọ fún wa. In which tọmọ Yorùbá ò ní lè gbà láéláé àti láéláé will go down well with us. Màmá, ẹ bá mọ̀ pé ẹ ní nǹkan kan tẹ́ ẹ lè ṣe fún wa. Ẹ fi ìran ọmọ Yorùbá lẹ̀. This particular oko ẹrú à ń lọ yìí, àwa ò ṣetán àti lọ. Torí oko ẹrú ni eléyìí à ń lọ yìí. Ẹ pe orúkọ Olódùmarè. Ẹ jẹ́ ń sáré dá sí díẹ̀. Ìjìnlẹ̀ Margot. Ìjìnlẹ̀ tó gọ̀, ìjìnlẹ̀ tó fẹ́nu ọ̀rá àti gbogbo àwọn tó kù. Oko ẹrú lẹ̀ ń kó wa lọ yìí. Tàbí gbogbo yín wà nínú oko ẹrú. Tẹ wà nínú oko ẹrú Dúpẹ́. Tẹ ń ṣọlá ń bẹ̀. Tẹ wà nínú oko ẹrú ẹni tó sick. Ó sick ni. Kò mọ̀ọ́mọ̀. Dúpẹ́ sick ni, tó bá jẹ́ lóyìnbó lọ́wọ́ wọn ti diagnose ẹ̀. A ti transfer ẹ̀ kúrò ní kó má lọ para ẹ̀ sínú ilé. A transfer ẹ̀ kúrò tó bá jẹ́ pé ilé máa manage ara ẹ̀ nínú ilé. Tablet ló máa jẹ́. Ọkọ fún ní support, ẹni tó máa support ẹ̀, care support tó máa support ẹ̀ kó má lọ para ẹ̀. Tàbí kó ti mú láti hospital kó ti transfer ẹ̀ sí nursing home. Ó sì kíní ẹ̀yin lẹ túbọ̀ ẹ ràn lọ́wọ́ because ẹ máa rí pé nǹkan tó ń ṣe kò normal, kò is no normal. Dúpẹ́ sì kíní. Gbogbo ẹjọ́ yìí tó máa gbé lọ ìlú òyìnbó ẹ̀yin lẹ jẹ̀bi. Because tó hàn ní ìdàtí test brain, hàn ní ìdàtí gba blood test, hàn tó bá ti rí gbogbo àwọn videos láti ìbẹ̀rẹ̀. Tí èèyàn kan dẹ̀ ìwà pẹ̀lú ó ti mọ̀ pé ẹ̀yin gangan lálákòóbá, ẹ̀yin gangan ni orí yín number 6 orí yín ò ṣiṣẹ́ mọ́, ẹ̀yin gangan lẹ wà nídìí ìbàjẹ́. Ẹjọ́ Dúpẹ́ kọ́, mi ò blame Dúpẹ́. Mi ò blame ẹ̀, ó sì kíní. Ẹ̀yin ìyá mi, bàbá mi, wèrè tó bá ń lọ lórí títí a tún máa pẹ́ lómi ní wèrè. Dúpẹ́ sì kíní sẹ́. Ọlọ́run, ó sì kíní.
bọ̀ àwọn tó wà ní environment ẹ̀ torí orúkọ torí ipò tó fi ń tàn wọ́n tó táwọn náà máa fẹ́ sọ wípé àwa náà belong òun ló ṣẹlẹ̀. Ẹ̀yin tí ẹ wà ní environment ẹ̀, ẹ̀yin tí ẹ súnmọ́, ẹ̀yin tẹ̀ sí ní environment ẹ̀, because gbogbo ẹ̀yin tí ẹ̀yin jẹ́ support group Dúpẹ́ tí ẹ sì jọ ń pera yín ọ̀tẹ̀jọ́ ń ṣe meeting, ẹ̀yin lẹ́yìn máa sọ pé ẹ̀yin lẹ wà ní àyíká ẹ̀ torí ẹ̀yin lẹ mọ̀, ẹ̀yin lẹ ṣì ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀, ẹ̀yin gangan lálákòóbá. Ẹ̀yin gangan ní common sense tí yín kò lè sọ fún yín pé something is wrong with this woman. Blame Dúpẹ́ o, àánú ẹ̀ kàn ṣe mí ni wípé ó wà ní position wípé ó sick. Nǹkan táànú ẹ̀ fi ṣe mí nìyẹn, kò mọ̀ wípé òun sick, ó dẹ̀ lè mọ̀ kó jẹ́ pé àwọn tó bá súnmọ́ ọ máa mọ̀ dáadáa pé ó wà ní under medication. Bọ́ ẹ̀yin ò lè mọ̀. Ẹ̀wọ̀n Dúpẹ́ ò pé Elédùmarè, Jesus Christ ló ń pè, church lóun ń lọ. Ẹ má parọ́. Church Jesus Christ yàtọ̀ sí Elédùmarè, nǹkan yẹn méjì àti ṣe mistake tẹ́lẹ̀tẹ́lẹ̀ ká máa là á ni. Dúpẹ́ ò mọ̀ ẹni tó bá ní àròjinlẹ̀ tó bá I don't know òun ló lè understand nǹkan tí mò ń sọ yìí. Pé Dúpẹ́ ò mọ̀ carelessness náà òun lè fi pa ọmọ bọ̀tá. Òun lè fi pa ọmọ bọ̀tá. Ẹ jẹ́ ká gbọ́rọ̀ lẹ́nu Adelé náà. Báyìí jẹ́ ká gbòdì mo mọ̀ pé irú ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ sú wa. Eléyìí ló ń pè ní pé kò ní sú wa, kò ní rẹ̀ wá, àṣẹ ló máa give up. Irú nǹkan yìí ò gbọ́dọ̀ sú wa. Torí pé nǹkan tá a expect láti ọdún tó ti pẹ́ ni. Tá bá ń gbọ́ lójoojúmọ́ gan kò lè sú wa, kò gbọ́dọ̀ sú wa, kò gbọ́dọ̀ rẹ̀ wá. Ẹ jẹ́ ká continue. Láti gba ìjẹ lẹ́nu ẹlẹ́ni. Kò dáa tó. Kò dáa tó. Kò dára o. Ẹjọ́ ò kì í ṣe ẹjọ́ ẹni ká má mọ̀ dá. Ẹjọ́ kì í ṣe ẹjọ́ ẹni ká má mọ̀ dá o. Range lẹ́ni ẹlẹ́ni lò l'Amẹ́ríkà. Range. Ó abandon ẹ̀. Ó wá dẹni tó wá ń sùn sórí 2x2 phone, student phone, òun ló fi ń sùn. Black Lion yọ AC nínú yàrá bàbá yìí, ó yọ fan nínú yàrá bàbá yìí, wọn ò lè dúró sí bákọ́nì. From kitchen to his room. Màmá Mojúbọ́lá Onítìrí Abíọ́lá. Ìran Yorùbá ò ní gbà láé àti láéláé. Kódà kẹ́ ẹ ti kó wa dé ilẹ̀ Yorùbá ní ẹ̀ní yìí, Yorùbá ò ní gbà láé àti láéláé. A ní gbé èbù ìkà sílẹ̀ fún àwọn ọmọ wa láti ká lọ́jọ́ iwájú. Tá a bá gbà bẹ́ẹ̀ ṣe treat bàbá yìí, àwọn ọmọ wa máa jẹ ìyà ẹ̀. Ànígbà. Ànígbà láé àti láéláé. Never, jamais. C'est pas possible. It's not possible. Ẹ má gbàgbé pé ẹ̀yin gan sọ fún wa pé àwọn ọmọ ìyá, àwọn ọmọ bàbá wa ló dé Edo Delta. Tẹ́ ẹ fi hàn wá nínú map. Ṣé ń gbọ́ torí pé ọpọlọ ẹ̀yin kú mọ́ map. Ẹ má gbàgbé o. Ẹ náà ló lè tẹ̀lé ọdẹ tí ò tẹ́ ẹ bá fẹ́ sọ, ẹ tún fi rán wọn, wọ́n tún jáde lọ́la. Bóyá èmi ni kán wá bú, àbí èmi ni kán wá ta sí lọ́la. Ìyẹn ló wá jẹ́ orí ìkànnì wa, ọ̀tá nígbà, never and ever. Imagine. Aláwọn kọ̀ọ̀kan tó yẹ ká gbé jáde ká fi hàn yín ní alẹ́ yìí, ọ̀tá àní fi nǹkankan hàn yín ní alẹ́ yìí. Àní fi nǹkankan hàn fáwọn ọmọ Yorùbá. Ṣùgbọ́n à ń fi ẹ̀hónú wa hàn pé láíláí kò jọ.
Mickey Babs wàá jẹ èrè iṣẹ́ ọwọ́ ẹ tó ń ṣe sí ìran ọmọ aládé yìí. Alálẹ̀ ilẹ̀ Yorùbá dẹ̀ bí ẹ́. Gbogbo nǹkan tẹ́ ẹ ṣe sí bàbá yìí, Olódùmarè á ṣe fún ẹ àti fún ìran ẹ àti ìdílé ẹ àti àrọ́mọdọ́mọ ẹ títí láéláé. Àdàbí tó bá jẹ́ nǹkan tẹ́ ẹ ṣe sí bàbá yìí tó bá yẹ kẹ́ ẹ ṣe bẹ́ẹ̀ sí. Àdàbí tí bàbá yìí ò bá fi iṣẹ́ ẹ̀ sílẹ̀ l'Amẹ́ríkà, gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọ conspire papọ̀, tẹ́ ẹ jọ mọ̀ nípa ìwà ìkà tẹ́ ẹ hù sí bàbá yìí, àrọ́mọdọ́mọ yẹn á jẹ́. Ẹnikẹ́ni tí ì bá jẹ́ nínú yín, ẹnikẹ́ni whoever tí ì bá jẹ́, àrọ́mọdọ́mọ yẹn á jẹ́ títí láé àti láéláé. Bẹ́ẹ̀ bá bí ìgbà mọ́ ó lé kan, èyíkéyìí nínú àwọn ọmọ yín tí ò bá lá nǹkan tó burú ju èyí tí bàbá yìí là kọjá yìí láyé ẹ̀ kò ní níláárí láyé. Tó bá níláárí lẹ́ni, Olódùmarè àti alálẹ̀ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ fi tàn wá á gbà dànù lọ́wọ́ ẹ̀. ẹ ti mọ̀ ẹ́ gbọ́ tọ̀ yín báyìí. Ó yẹ Ẹ jẹ́ káwọn náà àfi wá ẹ̀kú búra ṣépè. wa wò ká tó fi bú ọmọlàkejì. Ó yẹ káwa náà bẹ̀rẹ̀ sí ní máa ṣépè fún ẹ̀yin náà ni. Wípé kí ẹlẹ́dàá gbogbo àwọn tí owó wọn dànù, tọ́rọ̀ ajé wọn dànù, ẹni tó ń jó ilé ẹ̀, kí ẹlẹ́dàá ẹ̀ kó máa dá fún yín. Torí ẹ̀yin ni sọ̀rọ̀sọ̀rọ̀, especially ìwọ ìjìnlẹ̀ yìí. Ìwọ ló gbàgbé ẹni gbàgbọ́ ọtí. A pè é ò dá wa lóhùn. Àfìgbà tẹ́ bá gbogbo ẹ̀ jẹ́ pátápátá, ìwọ wá lẹ́nu àti ṣépè fún yàn. Ìgbà tí wọ́n padà yìí ti léètì, torí ẹ make sure pé ẹ̀mí ti lọ. Ẹ̀mí tó lọ ní tá à ń rí báyìí, ó ti lọ. Èyí tó jẹ́ pé ó wà láyé tó ti di ghost, tó tẹ̀mí ẹ̀ ti lọ tó kàn dé rìn, tó jẹ́ wípé ìrìn àjò tẹ́yìn mú yìí lẹ fi ba ilé ayé ẹ̀ jẹ́. Ta ló jẹ́ ní èpè? Ṣé ìwọ lè máa ṣẹ́ èpè sìn fún àwọn kan? Ta ló yọ sílẹ̀ nínú yín? Ṣé pé yẹn yọ èèyàn kankan sílẹ̀ nínú ẹ̀yin tẹ́ ẹ sọ̀rọ̀ yìí? Kíní yìí ti ṣẹlẹ̀ ṣe díẹ̀. Wọ́n sún òwe pé kí láyé máa sọ. Wọ́n fọ̀ sára wọn bí ìgbà téèyàn fẹ́ bí nǹkan jáde tí ó tó ń pa mọ́ra nígbà kíní yìí ti dùn jù tí yẹn ń gbé tọ́jọ́ ń fà á tán. At the end of the day, òun ló ṣẹlẹ̀ sí wọn. Àwa ò ṣẹ̀ṣẹ̀ gbọ́. A ṣẹ̀ṣẹ̀ gbọ́, tá ti gbọ́ ń sìn láti last year ni. Kó tó wọ 2026 ni. Bọ̀ àwa kan, a ní ká ṣe báyìí ni. A ní ká ṣe báyìí. Gbogbo bó ṣe ń lọ la ṣe ń gbọ́. Kò ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ báyìí. Ó ń sún akọ́ fẹ́ jẹ́ kí gbogbo ẹ̀ ná. Kódà gan àwọn kan tó ti jáde gan. A ti sọ fún ẹ ní sùúrù bọ̀ bó ṣe ń gbóníkà. Ó ti ṣẹlẹ̀ ìgbà tí Jìnlẹ̀ náà ẹ̀ṣẹ̀ jáde. Kó tó di wípé Jìnlẹ̀ jáde, ó ń ṣe mítìn kákàkiri. Ó ti sú wọn, ti dára ògiri nǹkan tó kó tó di pé ẹ̀ṣẹ̀ wa bọ́ síta, wọ́n wá pọ̀ sílẹ̀. Ìwọ lè ṣépè fún yàn. Ṣé ìwọ lè ṣépè fún yàn? Ta ló yẹ ní ẹni èpè nínú gbogbo yín? Gbogbo yín pátápátá ní nǹkan kan náà. Bẹ́ẹ̀ bá ṣe ń ṣe gbogbo yín pátápátá lè pè máa jà torí pé ẹ̀ṣẹ̀ ẹlẹ́dàá ọmọ Nàìjíríà, ọmọ ilẹ̀ Yorùbá. Ẹ̀ṣẹ̀ ẹlẹ́dàá ọmọ tán ti bí gan. Ẹ jẹ́ kí àwọn èèyàn kó má lè nígbàgbọ́ gan nínú ìrìn àjò yìí. Àti tẹ́lẹ̀ mi bá tún fẹ́ gbé kalẹ̀ gan torí ẹ bà ayé jẹ́, ẹ bọ̀run jẹ́. Ibo lẹ fẹ́ kàn ti bẹ̀rẹ̀? Ibi tẹ́ ẹ ti fẹ́ kàn ti bẹ̀rẹ̀. Wọn ò lè padà lọ sí Amẹ́ríkà. Ìyàwó wọn ò lè kúrò l'Amẹ́ríkà based on her status l'Amẹ́ríkà. Wọn ò lè padà. Wọn ò lè kúrò l'Amẹ́ríkà. Ẹ tàn ẹni ẹlẹ́ni. Ẹ fi ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yé. Ẹ fi tàn ẹni ẹlẹ́ni kúrò ní ibi iṣẹ́ ẹ̀. Ó yẹ kó ti di chief inspector. Senior inspector ni wọ́n tẹ́lẹ̀. 6 months ló kù kán di chief inspector. Ẹ̀hàn tó di chief inspector níbi iṣẹ́ ní Amẹ́ríkà. You know what it takes. You know what it takes. Ẹ gbà dànù lọ́wọ́ ẹ̀. Ẹ bà status ẹni ẹlẹ́ni jẹ́. Ẹ wá lẹ́ẹ̀rí. Ẹ rí pé kò ń ṣe proper Yorùbá. At what point? Ọlọ́run ò bá yín sọ̀rọ̀ mọ́ ni. Bí Dúpẹ́ ṣe ń ṣe fún everybody nìyẹn. Bó ṣe fún bàbá Akíntóyè nìyẹn. Ìgbà tó fẹ́ yọ bàbá Akíntóyè ló ní
on ṣoògùn on ṣe kinní kan because ìfẹ́ yọ wọ́n ní setting ìgbà tó fẹ́ yọ Ọmọlúkà náà tó fẹ́ yọ Kóìkì náà and so on and so forth bó ṣe ń ṣe that is our system àléèyàn sick ó dẹ̀ smart jù yín lọ pẹ̀lú bó tún ṣe sick ó tún smart jù yín lọ. ẹ jẹ́ a máa gbọ́ lọ o. àwọn ọmọ Yorùbá àgbà o. ẹ̀yin lè gbà lórí àwọn ọmọ Yorùbá ẹ̀yin ká pọ̀ sí gbogbo ẹ̀ gbà. ilẹ̀kùn kan á ṣí. ọjọ́ àdìbẹ́ ṣe máa ń pera yín tẹ́lẹ̀ ẹ̀yin lè máa fẹ́ pẹ́ ẹ̀gbá ẹ má pe àwọn ọmọ Yorùbá. bí ilẹ̀kùn kan bá tì ilẹ̀kùn kan á ṣí ọmọ Yorùbá ò ní dúpẹ́ ẹrú kan bọ́ sí oko ẹrú kejì orúkọ ẹrú mi láì àti ìgbé ìpìlẹ̀ ilẹ̀ yìí kalẹ̀ báyìí ó ti wó ìpìlẹ̀ yìí ti wó ti mẹ́hẹ̀ẹ́ mi ò rí light nínú nǹkan tó wà nílẹ̀ yìí mọ́. ok kò sí light wà lọ́dọ̀ àwa. mi ò rí light nínú nǹkan tó wà nílẹ̀ yìí. light wà lọ́dọ̀ àwa. ẹ mú ìdílé ibi tí Black Lion ti jáde nílẹ̀ Yorùbá ẹ fi hàn wá ẹ sọ ní èní sí ọ̀la àwọn ọmọ Yorùbá máa wá ibẹ̀ jáde kí kálukú wa sọ kí kálukú wa ká sọ ibi tá a ti jáde nílẹ̀ Yorùbá. màá sọ lórí 10 generation mi ibi tá a ti wá ní tí generation both father and mother side màá sọ fún gbogbo yín kálukú yín ibi tá a ti. àwọn ọmọ Dúpẹ́ Onítìrí Abíọ́lá mo retí ju bẹ́ẹ̀ ṣe ibi tẹ́ wá já ìran ọmọ Yorùbá sí yìí. ọ̀nà ìran ọmọ Yorùbá kọ́ àwọn ẹ̀yin gbà Ọlọ́run wà lórí ìtẹ́ o Olódùmarè wà láì kó parí iṣẹ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ jọ̀ọ́ ẹ má bà ọkàn jẹ́ rárá iṣẹ́ Yorùbá ń tẹ̀síwájú kò sí bàbá ńlá púpọ̀ padà ló lè dá ìrìn àjò Yorùbá dúró nobody. ẹ̀yin ti bà nǹkan jẹ́ gan. nobody ẹ ti bà nǹkan jẹ́ gan. ló lè dá ìrìn àjò ilẹ̀ Yorùbá dúró bẹ́ẹ̀ ni kò sí anybody tó lè hold wa. náà máa ń sọ pé tẹ́nìkan bá dọwọ́ rú ká dá lẹ́sẹ̀ rú ṣé wọn náà ló máa ń sọ àwọn ọ̀kan ló máa ń sọ. Dúpẹ́ ló máa ń sọ. kò sí wàhálà. so ẹ̀yin èèyàn wa nínú ilé ẹjọ́ kí a tó ṣí ojú òpó lẹ̀ àwọn tí wọ́n ti sanwó wọlé ẹ jẹ́ kí sáré pé 2024 títí di àkókò tí mo wà yìí ní 2026 bá wa ní kíákíá bẹ́ẹ̀ sì ni mo sì kí gbogbo ẹ̀yin tí ẹ ti náwó tí ẹ ti nára lórí ìrìn àjò yìí Olódùmarè á san ẹnìkọ̀ọ̀kan yín ní ẹ̀san rẹ̀ ohun tí ẹ sì torí ẹ̀ náwó nínú kòsíkòsí mo ní àrídájú wípé. ṣe ṣáàmọ̀ ẹni tó ń sọ̀rọ̀ yìí president igbákejì Dúpẹ́ Onítìrí Adélé òun ló ń sọ̀rọ̀ yìí òun lè ń gbọ́rọ̀ ní ẹnu yìí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbọ́ tiẹ̀ tán ká tó wá kírètì Dúpẹ́ Onítìrí àti ti bàbá wa ṣe Sunday Igboho ṣé ti bá wa tẹ like please ẹ bá wa tẹ like ṣé ti pín ráwọn èèyàn kan ò tí ì rí àwọn tó ti nírẹ̀wẹ̀sì gan tán láwọn ò ṣe mọ́ bọ́ ó yẹ kán gbọ́rú eléyìí kán tún bá wa máa fún wọn lépè kán tún máa fún wọn ní èpè ó mọ̀ wípé òun ò lè ṣe nǹkan kan bó ṣe ń ṣe kọ́ ló fẹ́ ṣe yẹn ó mọ̀ set up ni ẹ máa gbọ́ lẹ́nu ọmọkùnrin yìí sìn tẹ́ máa fi mọ̀ wípé Dúpẹ́ àti boyfriend ẹ̀ ìyẹn Black Goat wọ́n jọ mọ gbogbo nǹkan tó ń play yẹn ni mo dúpẹ́ mo dúpẹ́ lọ́dọ̀ Elédùmarè mo dúpẹ́ lọ́dọ̀ orí mi níjọ́ náà lọ́hùn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣẹ́ ìpè yẹn ẹ wò ó nísìn tàbí létà ṣe rí wípé kò máa padà sórí eléke wọn ní tẹni tó bá da ẹrù lérú ń tọ̀ gbogbo ẹ̀yin ẹ̀dá tẹ́ lọ ń ṣépè lórí ọ̀dọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tẹ́ ń gbé Chief Sunday Igboho ṣépè àti gbogbo wa tẹ́ ń ṣẹ́ ìpè burúkú tọkùnrin rédíò tóbìnrin bá rédíò kọkùnrin kọkùnrin tẹ̀mọ́lẹ̀ kíkiri kan ṣe kíkiri kan ṣe á sọ tàbá sọ. àwí fún wọn tó àwọn náà ò gbà ó àbí bẹ́ẹ̀ kọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ a sọ tàbá sọ apariwo tàbá pariwo let's go. dídùn báyìí ni ọsàn máa so ẹ kò sì ní kábàámọ̀ ìdí tí ẹ ṣe náwó wọ̀nyí láṣẹ ti Èdùmàrè lónìí gbogbo èèyàn ọmọ aládé àwọn ọ̀rọ̀ pàtàkì méjì ni wọ́n bá wa sọ. àkọ́kọ́ ìkan dá lórí gbogbo ìrìn àjò mi láti Amẹ́ríkà tí mo ṣe encounter Jimmy Abiodun
èyí tán pè ní Black Lion ní 2023 tí mo sì wọnú ìrìn àjò ní 2024 títí di àkókò tí mo wà yìí ní 2026. ọ̀rọ̀ mi kejì ó dá lé lórí Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá tí wọ́n sọ pé àwọn yọ mí gẹ́gẹ́ bí olórí adelé ti ìjọba olómìnira tiwantiwa ti orílẹ̀-èdè Yorùbá. Mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé àti tó wà ní igun mẹ́rẹ̀ẹ̀rin orílẹ̀-èdè Yorùbá kí ẹ farabalẹ̀ gbọ́ àwọn ọ̀rọ̀ mi yékéyéké kí n tó gbénu lé ọ̀rọ̀ mi. Mo ṣe ìbúra fún àwọn alálẹ̀ wípé gbogbo ohun tí mo mọ̀ nínú ìrìn àjò yìí pátá òun ni màá sọ fún gbogbo ẹ̀yin ọmọ aládé tí mi ò sì ní fi igbá kan bọ̀kan nínú wípé ṣùgbọ́n tí n bá fi igbá kan bọ̀kan nínú kí àwọn alálẹ̀ kó ṣe mí ṣùbàṣùbà. ṣùgbọ́n tí gbogbo ọ̀rọ̀ tí n bá sọ níbí yìí lónìí bá jẹ́ òtítọ́ gbogbo àwọn tí ọ̀rọ̀ yìí bá wí pátápátá ni kí alálẹ̀ ṣe ní ṣùbàṣùbà o pẹ̀lú àṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí mo ti sọ tẹ́lẹ̀ èmi àti Jimoh Abíọ́dún tó ń pè ní Black Lion a ò mọ̀ra rí. Orí ìkànnì Ṣó Yẹ Kó Rí Bẹ́ẹ̀ ni Jimmy Abíọ́dún ó ti meet pẹ̀lú ìyàwó mi nínú comment section nígbà tí ọ̀gbẹ́ni kan tán pè ní Ìgè tó gbébọn jáde lórí show àwọn world media nítorí pé mo send message láti defend Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá ní ìgbà yẹn tí ọkùnrin kan tán pè ní Àròpọ̀ Ire gbé nọ́mbà mi tó sì display sí orí gbàgede kí wọ́n máa wá mi kiri torí pé mo make irú comment yẹn tí ìyàwó mi sì sọ fún Black Lion láti lè interfere true ìyàwó mi bí ẹ̀mí àti Black Lion bí a ṣe encounter ara wa nìyẹn. Mi ò mọ̀ rí àríra rí orí fóònù nìkan láti máa sọ̀rọ̀. Nígbà tí Black Lion rí pé mo ní ìgbàgbọ́ gidi gan lórí ohun tí màmá Modúpẹ́ Ọlá gbé dání nígbà náà nípasẹ̀ ìyàwó mi yìí náà lórí fóònù ni Jimoh Abíọ́dún tún pè ìyàwó mi wípé wọ́n nílò àwọn orúkọ tí Mrs. Modúpẹ́ Ọlá Onítìrí fẹ́ gbàdúrà lé lórí. Nígbà tí wọ́n wá ẹni tó máa tó lórí adélé nítorí pé ìrìn àjò ẹ̀mí ni ìrìn àjò yìí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ ní ìgbà gbogbo tí wọ́n bá gbogbo àwọn ọmọ aládé sọ̀rọ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n ní àdúrà tí wọ́n gbà wípé èmi ni Ọlọ́run mú fún iṣẹ́ yìí wípé àwọn ọmọ Yorùbá sì máa ṣe dáadáa fún mi wípé mo ti rí àánú gbà kí n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa palẹ̀mọ́ láti máa lọ sí orílẹ̀-èdè Yorùbá wípé gbogbo ìran ọmọ aládé ló rán mi níṣẹ́ bí wọ́n ṣe fà mí kúrò lẹ́nu iṣẹ́ mi nìyẹn ní 31st of March 2024 bó tilẹ̀ jẹ́ wípé decision tó le fún mi ni láti take láti fi ìyàwó mi àti àwọn ọmọ mi sílẹ̀ tí a sì sọ fún Jimoh Abíọ́dún tí màmá náà sì mọ̀ wípé àìtí ìníwèé ìyẹn ìwé ìgbélùú tó jẹ́ wípé a sì tò sórí láìní tí màmá sì sọ wípé ṣèbí orílẹ̀-èdè Yorùbá ló rán mi níṣẹ́ pé èmi dẹ̀ ni Ọlọ́run yàn fún iṣẹ́ olórí adélé yìí tí Jimoh Abíọ́dún sì sọ wípé a ò ní nílò ìwé ìgbélùú mọ́ nítorí pé orílẹ̀-èdè Yorùbá ti dúró. Nígbà tí mo dé sí Kútọ́nù tí mo sì lò bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan yìí ni Mickey Babs àti Ọlá Adéníyì. ṣe gbọ́ wípé wọ́n béèrè orúkọ Ọlọ́run ò ní jẹ́ kó rí wa kó gba àbọ̀dè. Ó ti gba orúkọ tí lọ ṣiṣẹ́ lórí ẹ̀ wípé orí eléyìí ó máa ṣe wọlé sí lára ó máa lè wọlé sí lára. Òun náà ó dẹ̀ rí pé ó ní bọ́dì wọ́n tó níwèé tó ní nǹkan kan l'Amẹ́ríkà. Alẹ́ yìí gangan lòpònú ọ̀dẹ̀ ọ̀dẹ̀ ni yín ọ̀dẹ̀ amúkú mẹ́kọ Dúpẹ́ sick ẹ̀yin gan sickness ti yín gan ẹ tún fi ba ayé ara ti yín jẹ́ torí ẹ fi ba ayé Dúpẹ́ jẹ́ ti Dúpẹ́ ti sure ní 100% kò mọ nǹkan tó ń ṣe òun náà kọ́ bọ̀ ẹ̀yin ńkọ́ ṣègèdè ojú tìyín o àní ṣègèdè ojú tìyín ṣègèdè ojú tìyín o. Pẹ̀lú bí mi ṣe mọ̀rọ̀ sọ yìí náà èmi ni mo kọ́kọ́ jáde lọ́dún náà lọ́hùn tí mo pariwo jáde ó ìwà ń bẹ gbogbo mídíà gbogbo ayé báyìí ló ní kí ni Dr. Zabby sọ yìí nígbà yẹn gan bóyá èèyàn méjì gan ló ń wò mí bóyá tí máa ṣe program gan bóyá máa rí èmi nìkan gan ni máa ń dáwọ́ abẹ́ ń gbà náà tí wọ́n ti rí pa èmi ni mo fẹ́ bá àrìn àjò yìí jẹ́ èmi mo fẹ́ ṣe kinní kan àníṣe lẹ́ẹ̀kan áfẹ́mi gangan láwọ̀ lórí ọ̀rọ̀ Dúpẹ́ yìí. Kò ń ṣèwọ̀n oṣù mẹ́fà kó tó di pé àwọn mídíà kọ̀ọ̀kan wá bẹ̀rẹ̀ sí ní máa jáde tó ń rí rísìn pẹ̀lú nǹkan tí mo sọ tó ń ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kó tó di pé ó ń lọ bẹ́ẹ̀. Ẹ jẹ́ a máa gbọ́ àwọn Adélé how market alpha Adélé. Bí wọ́n jọ mọṣẹ́ fún Black Lion gbémi gba bọ́dà
ní CMA tí wọ́n sì fi mọ́tò jalopy old golf kan tí wọ́n fi wá ẹ jẹ́ àdá padà sẹ́yìn díẹ̀. kan tán pè ní àròpọ̀ eré gbé nọ́mbà mi tó sì display ẹ̀ sí orí gbàgede kí wọ́n máa wá mi kiri torí pé mo mẹ́kì irú kọ́mẹ̀ntì yẹn tí ìyàwó mi sì sọ fún Black Lion láti lè interfere through ìyàwó mi bí ẹ̀mí àti Black Lion bí a ṣe encounter ara wa nìyẹn. Mi ò mọ̀ rí àríra rí orí fóònù nìkan láti máa sọ̀rọ̀. Nígbà tí Black Lion rí pé mo ní ìgbàgbọ́ gidi gan lórí ohun tí màmá Modúpẹ́ọlá gbé dání nígbà náà nípasẹ̀ ìyàwó mi yìí náà lórí fóònù ni Jimoh Abiodun tún pè ìyàwó mi wípé wọ́n nílò àwọn orúkọ tí Mrs Modúpẹ́ọlá Onítìrí fẹ́ gbàdúrà lé lórí. Nígbà tí wọ́n wá ẹni tó máa tó lórí adélé nítorí pé ìrìn àjò ẹ̀mí ni ìrìn àjò yìí gẹ́gẹ́ bí wọ́n ti máa ń sọ ní ìgbà gbogbo tí wọ́n bá gbogbo àwọn ọmọ aládé sọ̀rọ̀. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n ní àdúrà tí wọ́n gbà wípé èmi ni Ọlọ́run mú fún iṣẹ́ yìí wípé àwọn ọmọ Yorùbá sì máa ṣe dáadáa fún mi wípé mo ti rí àánú gbà kí n dẹ̀ bẹ̀rẹ̀ sí máa palẹ̀mọ́ láti máa lọ sí orílẹ̀-èdè Yorùbá wípé gbogbo ìran ọmọ aládé ló rán mi níṣẹ́ bí wọ́n ṣe fà mí kúrò lẹ́nu iṣẹ́ mi nìyẹn ní 31st of March 2024 bó tilẹ̀ jẹ́ wípé decision tó le fún mi ni láti take láti fi ìyàwó mi àti àwọn ọmọ mi sílẹ̀ tí a sì sọ fún Jimoh Abiodun tí màmá náà sì mọ̀ wípé àìtí ìníwèé ìyẹn ìwé ìgbélùú tó jẹ́ wípé a sì tò sórí láìní tí màmá sì sọ wípé ṣèbí orílẹ̀-èdè Yorùbá ló rán mi níṣẹ́ pé èmi dẹ̀ ni Ọlọ́run yàn fún iṣẹ́ olórí adélé yìí tí Jimoh Abiodun sì sọ wípé a ò ní nílò ìwé ìgbélùú mọ́ nítorí pé orílẹ̀-èdè Yorùbá ti dúró. Nígbà tí mo dé sí Kútọ́nù tí mo sì lò bí ọ̀sẹ̀ kan lẹ́yìn ọ̀sẹ̀ kan yìí ni Mickey Babs àti Ọlá Adéníyì tí wọ́n jọ mọṣẹ́ fún Black Lion gbé mi gba bọ́dà ní CMA tí wọ́n sì fi mọ́tò jalopy old golf kan tí wọ́n fi wáyà méjì kanra wọn kó tó start. Èyí tí Ọlá Adéníyì yẹn jẹ́ ẹni tó wa mọ́tò yìí tí Mickey Babs dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ tí Black Lion dẹ̀ risk life mi gba irú journey báyìí. Nígbà tá a dé àárín ọ̀nà mọ́tò yìí tún takú tí wọ́n tún wá contracept tàbí nǹkan kan tó tún wá káàkiri ní ibi tí ó takú sí. Ominú kan mí ṣùgbọ́n mo wò pé ṣèbí iṣẹ́ ilẹ̀ baba ńlá wa ni mo fẹ́ lọ ṣe. Journey tí a ti kúrò ní láti nǹkan bíi 12 noon after gbogbo breakage mọ́tò yìí lójú ọ̀nà tí a máa fi dé Ìbàdàn express ilẹ̀ ti ṣú tí a dẹ̀ gbọ́ pé àwọn Fúlàní wọ́n máa ń pààyàn lójú ọ̀nà tí mo sì ń fi ọkàn gbàdúrà yìí pé kí mọ́tò yìí má lọ dákú sí àárín express yìí o. Kó tó di pé Ọlọ́run ṣàṣàánú fún wa tí a sì dé Ìbàdàn ní ọwọ́ nǹkan bíi 11 p.m. ní ìgbà tó dẹ̀ di on the 12th of April tí wọ́n ṣe swearing in fún mi èyí tí Ọlọ́run jẹ́ kó wà successful tí gbogbo document tí mo sign tó sì wà legally binded tí àwọn akọgun sì ṣe vote of thanks fún mi as president. Ní ìgbà tó wá di on the 13th tó bọ́ sí Saturday ṣàdédé ni mo gbọ́ wípé àwọn ìjọba ìlú Arírèmáṣe Nàìjíríà ti kó àwọn akọgun wa tó lọ sí secretariat wa ní Ìbàdàn. Èmi ti rò wípé Black Lion wà lórí ilẹ̀ Yorùbá pẹ̀lú àwọn akọgun wa gẹ́gẹ́ bó ṣe ti sọ fún mi kí n tó kúrò ní ọ̀dọ̀ rẹ̀ ní Kútọ́nù wípé òun máa wà káàkiri gbogbo ibi tí security bá wà ní ilẹ̀ Yorùbá. Àṣé kò kúrò ní Kútọ́nù níbi tó wà. Lọ́wọ́ kan ṣá mo ṣáà pé pẹ̀lú fóònù ló bá sọ fẹ́mi wípé kémi má wọ́rì pé òun máa rán àwọn security DRY tó máa wá rescue mi kúrò ńbẹ̀ yẹn. Lẹ́yìn ìgbà tó ti sọ eléyìí mo dúró títí mi ò rẹ́nì kankan for over 1 hour wọ́n pè é kò gbé fóònù ẹ̀. Ọpẹ́lọpẹ́ ìyàwó mi tó ta mí jí tó ní kí n fi ibi tí mo wà níbẹ̀ yẹn sílẹ̀ ní kíákíá. Ọ̀gbẹ́ni kan tí orúkọ ẹ̀ ń jẹ́ Dípọ̀ tó fìgbà kan wà nínú ìrìn àjò yìí òun ló ṣagbátẹrù engineering. wá ti rí wípé gbogbo èèyàn kan ló gbọ́n irú bọ̀bọ́ yìí náà èèyàn lè blame ẹ̀ náà. Àwọn kan wà wọ́n máa ń tì wọ́n báyìí ni wọn ò lè dá ronú yẹn bó lòun ṣe dá wọn ni. Ẹgbẹ́ sèǹ tó sọ pé dọ́kúmẹ̀ntì yẹn ìwà lọ́wọ́ òun kiri kan ìwà lọ́wọ́ òun wọ́n máa gbé mi ìwà kékeré mi ìwà ọ̀yà lára àwọn dọ́kúmẹ̀ntì náà ni dọ́kúmẹ̀ntì yẹn wà lọ́wọ́ òun tó yẹ kó ti máa ṣépè fún dọ́kúmẹ̀ntì yẹn lọ́jọ́ ètè nìkan tó ń bóyá rojọ́ jáde bóyá òyìn nígbàgbọ́ ìyẹn lè máa fi mọ̀ wípé Dúpẹ́ Onítìrí àti Black Lion wọ́n wá really match nígbà yẹn tán tún gba owó alọ́gun mo jáde náà gbogbo most people ló jáde pa owó yìí tó lóun fẹ́ kinní kan bóyá $1 million kan ló ní kán máa dáńgbà yẹn tá à ń lọ́gun tó
wọ́n dẹ̀ ń sọ oye báyìí ló ti dà, oye báyìí ló ti dà, oye báyìí ló ti dà. Àwọn tó ń gbé òótọ́ sọ́wọ́ tó wá bó máa ṣe negotiation pẹ̀lú àwọn olórí kan tó jẹ́ pé owó ló dá wa dúró, àwa ò rí ẹni tí ò ní nǹkan kan lọ́wọ́, tí ò ní nǹkan kan tó wá blueprint dà, ní blueprint yín rèé ibi tó gbé yín dé rèé, blueprint yín rèé, òun là ń bójú wò yìí o, let's go. Ọ̀dẹ̀ ẹ̀gbọ́n níyàwó òun tí ò bá jẹ́ ìyàwó òun, tí ò bá jẹ́ ìyàwó máa tún mú mọ́ bẹ̀ yẹn lè máa fi mọ̀ wípé Dúpẹ́ mọ nǹkan tó ń ṣe. Irú ìjìnlẹ̀ náà ó mọ irú àwọn tó ń select, ó mọ irú wọn. Ìwọ tó bá smart bíi tiẹ̀ tó bá rí pé o jí kò yẹ ẹni tí ọmọ ìgboro ni ẹ kò ní ó máa tètè withdraw ẹ. Alẹ́ mi sọ fún yín pé kó o máa ìgbà tó gbé bàbá wò pẹ̀lú èjì bàbá kúdọ̀sì bàbá Akíntóyè pẹ̀lú èjì bàbá ó sọ bàbá kalẹ̀ bóyá ń sọ àwọn tó ọkùnrin tó gbọ́dọ̀ ẹ bá ṣàfóyè tí máa ń sọ wọn kalẹ̀ ni. Alẹ́ mi ti sọ fóun á ní Jésù ti bá òun sọ̀rọ̀ kílẹ̀ tó mọ́ á ló sọ wípé kinní kan á ló sọ wípé kinní kan bọ̀ àwọn tó bá jẹ́ mùmúdè yẹn àwọn mùmúdè àwọn I never shop àwọn ebìnà àwọn yẹn wọ́n máa ń pẹ́ lọ́wọ́ ẹ̀ gan bí pẹ́ ṣe ń pẹ́ wọ́n máa ń pẹ́ lọ́wọ́ Dúpẹ́. Ẹ má bínú program yìí ní máa dùn díẹ̀ a máa jọ fara mọ́ ni. And video capturing of the swearing in. Òun lẹni tí a jọ narrowly escape nǹkan tí ò bá ṣẹlẹ̀ ká jẹ́ pé a dúró another extra 1 hour. Lára àwọn tí wọ́n mú tí wọ́n ti wá give out location níbi tí a ti ṣe swearing in kó tó di pé wọ́n wá wó ilé yẹn. Ní ọjọ́ tí à ń wí yìí wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣe road blockages ní gbogbo expressway títí a fi dé Abẹ́òkúta tí a sì tún máa gba iwájú àwọn custom tó ń lọ bíi 20 àbí 30 road blockages ní ká tó dé Sẹ̀mẹ̀ border. Nígbà tí Ọlọ́run ṣàánú wa tí a dẹ̀ dé border entry tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe search tó sì jẹ́ wípé mo ní àwọn nǹkan DRY bíi flag àti nǹkan kan nínú box mi including àwọn DRY letterheaded papers tí wọ́n sì ti gba signal wípé nǹkan kan ṣẹlẹ̀ pé àwọn kan fẹ́ hijack ìjọba wípé àwọn Yorùbá nation. Ṣùgbọ́n níjọ́ yìí ẹnìkejì tí orúkọ rẹ̀ ń jẹ́ Dípọ̀ ló kọ́kọ́ ń present àwọn ẹrù títí ẹ̀ fún search. Ní ìgbà tó wá di orí ẹrù ti tèmi bí a ṣe gbọ́ tí wọ́n pe ìrun aago 7 ìrọ̀lẹ́ nìyẹn bí àwọn custom tó ń search ẹrù yẹn lẹ́yọ kọ̀ọ̀kan yẹn bí wọ́n ṣe dìde tí wọ́n sì ní kí wọ́n ṣí géètì fún wa kí a máa lọ nítorí pé àkókò ìrun wọn ti tó láti lọ pe ìrun. Bí àánú Ọlọ́run ṣe fọhùn fún mi lọ́jọ́ yìí nìyẹn tí wọn ò débi ẹrù mi láti ká fúláàgì tàbí àwọn nǹkan Yorùbá nation mọ́ mi lọ́wọ́. Nígbà tí mo bọ́ síta níbi bọ́dà ni mo bá rí Black Lion àti Mickey Babs pẹ̀lú Bíbí tí wọ́n jọ ń sọ̀rọ̀. Pẹ̀lú gbogbo ewu tí mo là kọjá yìí kò tilẹ̀ bìkítà láti kí mi kú ewu àjàbọ́. Ní gbogbo ìgbà tí wọ́n fi ṣe swearing in fún mi màmá ò sí Ìbàdàn pẹ̀lú mi wọn ò dẹ̀ ṣe proclamation wọn ní Ìbàdàn. Nínú ilé wọn níbi tí wọ́n ń gbé lẹ́kọ̀ọ́ ni wọ́n ti ń ka proclamation wọn ò sí ní Ìbàdàn bí Black Lion ṣe sọ fún mi pé wọ́n máa wà. Ìyá tó smart ìyá tó dàmọ̀ ìyá tó já sí inú yàrá ẹ̀ ló wà tó ti ka declaration gbogbo yìí ẹ̀yin tẹ̀ dàmọ̀ oh my God ẹ̀yin ọmọ tẹ̀ dàmọ̀ ẹ̀yin tẹ̀ já sí àwọn tá ti já sí gan já sí wọ́n máa wòye pé kí ni Dr. Zabby sọ yìí kí leléyìí mọ̀ ọ̀hún wẹ́ pé yàrá wà akànlẹ̀ ní gbogbo ìgbà yẹn ni wípé bí ìgbà tó jẹ́ pé àmọ́ nǹkan tó ń lọ àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbòòrò nígboro ayé wàláì oh my God wàláì ọmọ nǹkan tó ń ṣẹlẹ̀ nígboro ayé àti wọ́n á kàn ṣe kákan pretend bí ìgbà tó jẹ́ pé àmọ́ nǹkan kan gbà bẹ́ẹ̀. Ìyá wà nù ilé ẹ̀ tó ń jayé ó ń fi yín pa gbogbo owó tẹ gbà ó ní bó ṣe ń pín ó ní bó ṣe ń nà bó ṣe ń lọ ẹ̀yin tẹ̀ mọ̀ nǹkan kan. Gbogbo ohun tó ṣẹlẹ̀ sí àwọn akọ̀gùn tí wọ́n kó Jimoh Abiodun tí ẹ mọ̀ sí Black Lion òun ló pe olè kó wá jà òun ló sì tún pe olóko kó wá mú. Ní ìgbà tó ní kí n sì dúró wípé òun máa pè mí padà kí n tó lè kúrò ní ibi tí a ti ṣe swearing in. Èròǹgbà ẹ̀ ni pé wọ́n máa mú mi pọ̀ mọ́ àwọn akọ̀gùn wa ṣùgbọ́n tó wà disappointed nígbà tó rí mi tí mo wọlé sí bọ́dà Sẹ̀mẹ̀. Láti ìgbà tí mo ti padà dé Kútọ́nù yẹn ló ti bẹ̀rẹ̀ sí behave strange sí mi nípa well-being mi. Gbogbo ìgbà tí wàhálà yìí ń lọ ní Ìbàdàn
Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá kò wulẹ̀ pè mí láti béèrè àlàáfíà mi lórí gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Ìbàdàn. Bó tiẹ̀ jẹ́ wípé ìyàwó mi pè Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá severally tí wọn ò dá lóhùn. Ní gbogbo ìgbà yìí èmi ò sì fura kankan sí wọn rárá. Later ló wá hàn sí mi wípé Black Lion fẹ́ fi mí exchange láti lè fi mí cash out lọ́wọ́ àwọn politicians tó ń bá deal. Ṣùgbọ́n èyí tí Ọlọ́run ò fún wọn ṣe. Ó yẹ kí a jọ lọ sí Burkina Faso ní June 2024 according to Black Lion wípé màmá Mua ló sọ bẹ́ẹ̀ tó sì ti lọ gba yellow card fún mi ní airport. Ní ìgbà tó wá ti ń tó àsìkò láti lọ ló tún wá ní pé change of plan pé màmá ti sọ pé òun nìkan lòun máa lọ. Láti ìgbà tó ti lọ yẹn ni àwọn tó fi mílẹ̀ pẹ̀lú ìyẹn Bídèmí Gbádébọ̀ tí ẹ mọ̀ sí Bíbí àti Ọláwálé Adéníyì tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní oppress mi nínú ilé tí wọ́n sì ń kó mi láyà jẹ àgàgà Bídèmí Gbádébọ̀ tí a mọ̀ sí Bíbí. Ọláwálé Adéníyì tí a máa ń pè ní Ọlá engineer ó yọ àwọn AC sílẹ̀ àti yìí tó wà nínú yàrá mi pẹ̀lú gbogbo adúrú ooru tó mú tí gbogbo ara ògiri ilé máa gbóná. Ó tiẹ̀ jẹ́ wípé jẹnẹrétọ̀ wà ṣùgbọ́n wọ́n kọ̀ wọn ní máa repo sínú jẹnẹrétọ̀ tó sì jẹ́ wípé wọ́n máa ń múná gan ní apá ibi Kútọ̀nù tí à ń gbé. Tí mo bá insist pé kí n fún wọn lówó kan repo sí wọn á ní pé kò ń ṣe pé kò sówó, òun ò kàn ráyè láti lọ rà á nítorí pé òun busy gan wípé Black Lion fún un láwọn iṣẹ́ tóun láti ṣe so òun ò ráyè. Ìyẹn Ọlá ló máa ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó máa fi ń dá mi lóhùn. Ní ìjọ́ kan ni mo wá gbọ́ conversation kan tí Black Lion ṣe pẹ̀lú Bíbí nípa pé kan frustrate mi. Bí mo ṣe mọ̀ wípé Black Lion gangan ló ń orchestrate gbogbo frustration tí mò ń pass through lọ́wọ́ Bíbí àti Ọlá. At some point I was isolated. I almost slipped into depression. Ọpẹ́lọpẹ́ ìyàwó mi tó ń take care gbogbo nǹkan fún mi tó sì ń ṣe prayer fún mi tó ń fún mi ní spiritual backup tí mo sì ń endure ìyà yẹn sí, believing with all hope wípé màmá gbòótọ́ dání bí wọ́n ṣe máa ń bá gbogbo ọmọ aládé sọ̀rọ̀ pẹ̀lú conviction tó le gidi gan. Láti ìgbà tí first plan Black Lion ti fail lórí mi tí àwọn ìlú Algeria wọn rí mi mú ló bá tún commence lórí second plan láti lọ ṣe jailbreak lórí àwọn akọgun wa tó wà látìmọ́lé tí màmá pè wọ́n ní POW ìyẹn prisoners of war. Bó tiẹ̀ jẹ́ wípé plan ṣe ò wà successful tí information ṣe leak out tí Mr. Ìjìnlẹ̀ Marcus dẹ̀ alert màmá lórí information jailbreak tí Black Lion jẹ́ onígbọ̀wọ́ ẹ̀ tí Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá cover up fún gbogbo action Black Lion. Nígbà tí Black Lion rí pé òun ti fail lórí mission jailbreak yìí, Black Lion with the agreement of Mrs. Modúpẹ́ Onítìrí Abíọ́lá dẹ́kun àti máa fowó oúnjẹ ránṣẹ́ sí àwọn akọgun wa tó wà nínú àhámọ́ tí wọ́n sì béèrè àlàáfíà àwọn ọmọ ogun wa yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí máa fi ebi pa wọ́n pẹ̀lú ìyà tí wọ́n jẹ lọ́wọ́ ìjọba Algeria. Mo sì máa rò nínú ọkàn mi wípé ìwà ọ̀dájú leléyìí. Àwọn akọgun wa tí wọ́n dìde nítorí gbogbo ìran ọmọ aládé. Ẹ̀dùn ọkàn ló máa ń jẹ́ fún mi nítorí pé èmi gan fúnra mi. Màmá Mua isolate mi ni. I was left in the dark. Anyways, kí n tún padà sórí ìyà tí Ọláwálé Adéníyì tí a mọ̀ sí Ọlá engineer àti Bíbí tí a mọ̀ sí Bídèmí Gbádébọ̀ tí wọ́n fi jẹ mí ní ìgbà tí gáàsì tán tí kò sí gáàsì nínú sìlíndà láti fi dáná. Ọlá àti Bíbí wọ́n kọ̀ láti replace ẹ̀ nítorí Ọlá ló wà in charge supply sínú ilé tí Bíbí sì jẹ́ ẹni tó ń kówó dání tó sì ń take gbogbo decision nù ríra nǹkan inú ilé. Wọn ò kí ẹ̀ ń pa mi rárá. Ohun tó fà á tí mo fi lọ fi microwave lọ fi boil ẹyin tí mo fẹ́ jẹ nítorí kò sí gas nínú cylinder fún mi láti boil ẹ̀ lórí gas cooker. Ní ìgbà tí mo ní kí n gbé ẹyin mi kúrò nínú microwave bó ti boil, bí àwọn ẹyin yẹn ṣe blow mọ́nú omi tó ti gbóná tó ti hó, bí gbogbo ẹ ṣe blow mọ́ mi láyà nìyẹn tí gbogbo omi gbóná yìí jó gbogbo ikùn mi tó dẹ̀ spread mọ́ gbogbo chest mi tí mo fi ní 2nd degree burn tí gbogbo ikùn mi bó mọ́ àyà mi tí mi ò lè sùn dáadáa fún almost 3 weeks. Pẹ̀lú gbogbo pains mi fúnra mi mo lọ sí pharmacy tí mo lọ ra àwọn oògùn tí mo fi treat ẹ̀ tí mo tún ní infection. Gbogbo picture ikùn mi yìí ni Black Lion ní pé kí n máa yà kí n máa send ẹ̀ sóhun every 2 days pé òun máa send ẹ̀ sí màmá tó tiẹ̀ tún sọ fẹ́mi wípé àwọn nǹkan wọ̀nyí lè jẹ́ distraction fún màmá lọ́wọ́lọ́wọ́ nítorí màmá wà extremely busy.
ní ìgbà tí ìyàwó mi rí ìpè mi ó lanu ni ó sun ẹkún ó send message sí màmá màmá ò respond. Lẹ́yìn àkókò yìí Black Lion fún mi ní strict warning wípé mi ò gbọdọ̀ jáde síta lọ ra nǹkan kan mọ́ nítorí wípé ojú mi wà ní gbogbo everywhere, wípé ohunkóhun tí mo bá nílò wípé ọlá máa bá mi lọ gẹ̀ẹ́tì ẹ̀ kóhun ti instruct ẹ̀, ṣùgbọ́n tí n bá nílò nǹkan tí n bá ní kó bá mi rà á lóhun ò ráyè, tí mo bá sì ní kó bá mi ṣe owó dọ́là mi kò ní fún mi ní owó mi pé bó tiẹ̀ jẹ́ wípé tí bá fẹ́ fún ní owó á lóhun ò fẹ́. So ọlá àti bíbí òun ni Black Lion gbé àfẹ́ sínú ilé sí lọ́wọ́ nígbà tó wà ní Burkina Faso títí a fi wọ 2025 tí gbogbo owó ọwọ́ mi tán tí ìyàwó mi sì bẹ̀rẹ̀ sí ní gbé, bó tiẹ̀ jẹ́ wípé 70% welfare mi èmi ni mò ń gbé ní 2024 ṣùgbọ́n ní 2025 ìyàwó mi ń gbé 80% welfare mi, èyí tí ó fi jẹ́ pé Black Lion àti Mickey Babs wọ́n coerce ìyàwó mi láti máa tún máa sanwó oúnjẹ mi, tó fi jẹ́ wípé ìyàwó mi ló ń sanwó ọmọdọ̀ tí wọ́n gbà fún mi pẹ̀lú owó oúnjẹ àti health well-being mi, tí mo sì máa order fún foodstuff tí mo sì ti bẹ̀rẹ̀ sí máa ṣe oúnjẹ fúnra mi. Pẹ̀lú ẹ̀ náà ọlá àti bíbí ìlara ló fi ń bá mi gbénu ilé tí Black Lion sì make sure wípé ó kẹ̀yìn gbogbo wọn sí mi nítorí ohun tí Black Lion bá ti sọ fún wọn pé kán ṣe. ṣebí lè ti ìjẹyà ni ẹ tí gbọ́ nǹkan kan o gbọ́ nǹkan kan o nǹkan tó ṣe ọmọ bọ̀tá ń sìn ṣebí wọ́n tiẹ̀ ṣì wà láyé ọmọ bọ̀tá tán ti rán lọ sí ọ̀run àìrìmabọ̀ nǹkan. òun ni wọ́n ń ṣe tó fi jẹ́ wípé bíbí ní audacity láti máa búlì èmi ní orí pure water sachet. Ní ìgbà tó wá di April 2025 tí Black Lion padà dé láti Burkina Faso very sick ní Black Lion àti bíbí parọ́ mọ́ ọmọ ọ̀dọ̀ yẹn wípé ó jalè, wípé àwọn sì ti sọ fún wípé kó má wá mọ́ àti wípé ọmọ yẹn fẹ́ lọ ṣètọ́jú ara ẹ̀ torí pé ó sick. Bí Black Lion ṣe túbọ̀ compound suffering mi nìyẹn tí mo tún wá bẹ̀rẹ̀ sí wá sí kitchen wá máa ṣe oúnjẹ fúnra mi, tí wọ́n sì lé ọmọdọ̀ tí ìyàwó mi ń sanwó fún kó máa bá mi gbọ́ oúnjẹ. Ohunkóhun tí bíbí bá ti ṣe lọ́dọ̀ Black Lion ó wà very okay, ṣùgbọ́n tí ẹnikẹ́ni bá kọlu bíbí ìyẹn ti di ọ̀tá ìran Yorùbá. Bí gbogbo wọn ṣe ń fi ojú mi rárẹ̀, mo wá notice wípé closeness Black Lion àti bíbí is not normal. Yàrá bíbí àti Black Lion ẹgbẹ́ ara wọn náà wà, wọ́n wà nísàlẹ̀, èmi nìkan mo wà lókè pẹ̀lú yàrá kan tó wà empty. Bí mo ṣe ń bọ̀ nsàlẹ̀ látòkè níjọ́ kan mo fẹ́ lọ sí kitchen, ṣàdédé ni mo rí Black Lion àti bíbí boyfriend and girlfriend tí wọn ò sì rí mi títí mo fi kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn, tèmi sì gba ọ̀nà kitchen lọ. Mo wá rí ìdí tí Black Lion ṣe. Ibẹ̀ yẹn ṣóyè yín ṣá, wọ́n jẹ́ boyfriend and girlfriend. Àwọn méjèèjì jẹ́ boyfriend and girlfriend ló jọ jẹ́. Torí ẹ̀ ló jẹ́ pọ́n jọ wà báyìí. Wọ́n jọ wà báyìí. Ó ti ń kọ́mọ̀ gan o, ọkùnrin sọ́kùnrin ẹ̀mọ̀ yóò tiẹ̀ pọ̀ ń lo òyìnbó. Ó pọ̀ ń lo òyìnbó. Wọ́n jọ wà báyìí. Ẹ̀mọ̀ pé lè máa kọ́ ṣọ́ọ̀kì pé what's going on here? What's going on here? Excuse me! Excuse me, what's going on here? Àṣírí padà tú pẹ̀lú nǹkan tí Dúpẹ́ sọ yìí ní tí ẹ máa gbé nǹkan tí Dúpẹ́ sọ wá. Ẹ jẹ́ ká ẹ má bínú ó máa gùn díẹ̀ o, lè pẹ́ 1 hour 30 minutes o, but Ọlọ́run á fún yín lókun àtagbára tẹ́ máa fi wò. Ẹ lè wo díẹ̀ kẹ́ pọ̀ sí kẹ́ tún lọ ṣe nǹkan tẹ́ fẹ́ ṣe kẹ́ tún padà wá o. Let's go. Ṣe gbé àfíẹ́sì lé bíbí lọ́wọ́ tí wọ́n sì jọ ń ṣe àpapín owó òmìnira tí àwọn ọmọ Yorùbá ń dá. Wọn ò jẹ́ kémi ó mọ̀ nǹkan kan, wọn ò sì pín owó kankan dé ọ̀dọ̀ mi. Fúnrara mi lèmi ń tọ́jú ara mi, èmi àti ìyàwó mi. Black Lion, Mickey Babs pẹ̀lú bíbí wọ́n bẹ̀rẹ̀ sí máa búlì mi nínú ilé. Black Lion pẹ̀lú Mickey Babs wọ́n ṣe meeting pẹ̀lú ìyàwó mi wípé tí ìyàwó mi bá sì mọ̀ bí tí mo lè lọ farapamọ́ síná, wípé màmá mú àti ní pé kí everybody máa lọ láti 13th of April 2024, wípé òun ti sọ fún gbogbo everybody kan máa lọ, but èmi sọ wípé mi ò ní lè padà nítorí ìwé mi. Ìyàwó mi dẹ̀ remind ẹ̀ wípé ṣebí láti Amẹ́ríkà láti fún yín ní gbogbo details status wa, and besides April 2025 ẹ̀ṣẹ̀ ń bá òun sọ, which is after 1 year. Èèyàn ọmọ aládé èyí tó fi já sí wípé irọ́ ni Black Lion pa, wípé April 2024 lòun ti sọ fún wa, tí ìyàwó mi sì dá lóhùn wípé
òun àtọkọ òun ò mẹ́nikẹ́ni ní Benin. Láti ìgbà yẹn ni Black Lion ti ń wá bó ṣe fẹ́ house mi kúrò nínú ilé tó sì bẹ̀rẹ̀ sí ní bá mi jà ní oríṣiríṣi ọ̀nà. Nítorí ti tèmi kò tan jẹnẹrétọ̀ nínú ilé, tí kò bá ti síná àwọn nǹkan tó bá rí pé mò ń lò nínú ilé tó bá tán kò ní replace ẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ní hurọ́ jọ ní oríṣiríṣi ọ̀nà. Ìyàwó mi ṣe voice note send ẹ̀ sí màmá kí màmá mú àlè intervene láti support welfare ọkọ òun nítorí ẹrù yẹn pọ̀ jù fún ìyàwó mi. Òun ló ń gbélé, òun ló ń gbé mi, òun yìí nìkan náà ló ń gbé àwọn ọmọ mi. Màmá ignore gbogbo voice note wọ̀nyí, wọn ò dá sí wa. Pẹ̀lú ẹ̀ náà mo sì ń send àwọn voice note lórí oríṣiríṣi activities tó ń go on láàrin Bíbí àti Black Lion. Àwọn diabolic activities pẹ̀lú gbogbo disunity àti manipulation tí Bíbí àti Black Lion fi IYP Media ṣe. Ṣùgbọ́n tó jẹ́ wípé ẹ ignore tí Black Lion á sì máa fún mi ní attitude. Àṣé ẹ máa lọ ń discuss àwọn VN tá a bá sọ fún yín nípa activities Black Lion pẹ̀lú àwọn tó ń tẹ̀lé lẹ́yìn. Black Lion attempt láti pa mí in different occasions. Black Lion jáde lọ kúrò nílé láti àárọ̀. Ìgbà tó máa dé ó pàdé mi ní kitchen ló bá sáré yọ ọwọ́ láti bọ̀ mí lọ́wọ́ by force. Kí n tó lè adjust láti má bọ̀ lọ́wọ́ ó ti fa ọwọ́ mi mọ́ ọwọ́ ẹ̀. Ó yà mí lẹ́nu nítorí pé èmi àti ò bọ́ra wa lọ́wọ́ rí. Ìgbà tí máa wọ ọwọ́ ẹ̀ mo bá rí kinní kan dúdú tó wọ̀ sọ́wọ́ tó sì máa jẹ́ àkọ́kọ́ tí máa rírun kan bẹ́ẹ̀ ní ọrùn ọwọ́ ẹ̀. Kí a tó wí kí a tó fọ̀ ó ti rìn lọ sínú yàrá ẹ̀ ní kíákíá. Ṣùgbọ́n kinní kankan ò ní mi ṣe o nítorí pé Ọlọ́run wà nípa ti tèmi. Lẹ́yìn ìgbà yẹn ni ó tún lọ gbé Rasaki wá lóru tóun àti ẹ̀ yọ wọlé síbi tí mò ń sùn lókè tó sì jẹ́ wípé ìyẹn ò lè kí n bá wa gbé tí mo ti rí was 2024 April. Tí incident yìí sì ṣẹlẹ̀ ní 2025 October 2025 tó fi jẹ́ wípé lórúkọ náà mo ṣílẹ̀kùn mọ́ wọn lára ni. Tí Black Lion ranjú bí ẹni tó fẹ́ lọ pààyàn tó sì korò ojú tí inú ẹ̀ ò dùn rárá tó fi di pé mi ò lè sùn títí ilẹ̀ ẹjọ́ kejì fi mọ́. Ìgbà tí máa béèrè lọ́wọ́ ẹ̀ pé Rasaki ńkọ́ ó ló ti lọ. Bí wọn ò ṣe rí mi pa nìyẹn o ẹ̀yin ọmọ aládé. Ìgbà tó tún yá o. Normally Black Lion máa ń pe àwọn èèyàn kan wá bá pa ẹran ni. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí òun ló dá ẹran yìí pa. Ẹran náà ti wà ń síso mọ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣàdédé ni mi ò rẹ́ran yìí fún ọjọ́ méjì níbi tó ń so mọ́. Ìgbà tó máa fi di ọjọ́ kẹta ni mo bá rí bọ́ọ̀yì Kútọ́nù tó máa ń assist wa nínú ilé tó ń fa ẹran yẹn bọ̀ láti ibì kan. Ìjọ yẹn gangan ni Black Lion pa ẹran yìí tó sì dá ẹran yẹn pa òun nìkan tó sì jókòó ti ẹran yìí nìkan títí ó fi gé gbogbo ẹran yìí tán ní ẹ̀kùlé ilé. Láti ìgbà tí ẹran yẹn ti kọ́kọ́ disappear fún almost 3 days ni ara ti ń fún mi. Ṣùgbọ́n torí pé mi ò ní ẹran kankan tí màá fi sí oúnjẹ, ìgbà tí màá dé kitchen níjọ́ tí fẹ́ lọ gbé ẹran wọ́n á rí pé ẹran yìí sì kún pọ́pọ́ wọn ò fọwọ́ kàn án tó sì jẹ́ pé tó bá ti pa ẹran báyìí Bíbí á ti kó àwọn ẹran tó fẹ́ kó lọ sínú fíríjì wọn. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí wọn ò fọwọ́ kan ẹran kankan rárá. Ara fún mi síbẹ̀síbẹ̀ mo gbé ẹran mo ní kí n fọ̀ nínú kitchen. Ní gbogbo ẹran bẹ̀rẹ̀ sí yọ fóòmù bí ọṣẹ tí mo sì fọ̀ bí ẹ̀ẹ̀méje tí fóòmù yóò kúrò lára ẹ̀ tí mo ṣáà mú bẹ́ẹ̀ tí mo fi sí ọbẹ̀. Bí mo ṣe jẹ ẹran méjì nínú ọbẹ̀ yẹn láti ìgbà yẹn ni kẹ̀lẹ̀bẹ̀ sì bẹ̀rẹ̀ sí dúró sí mi lọ́fun tí mo dẹ̀ ń funkun mú lójoojúmọ́. Fi jẹ́ wípé ìṣẹ́jú ni kẹ̀lẹ̀bẹ̀ ń wá sí mi lẹ́nu tó sì ń dúró lọ́fun mi. Mi ò sì ní ìgbádùn kankan rárá látijọ́ náà. Ọpẹ́lọpẹ́ àwọn èèyàn bíi Mr. Ìjìnlẹ̀ àti àwọn èèyàn kan tíyàwó mi pè tí wọ́n dẹ̀ sọ fún un pé báyìí ni kò ṣe báyìí ni kò ṣe fún mi nítorí pé májèlé ni wọ́n ṣe sínú ẹran yẹn fún mi. Ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ alálẹ̀ tí ò jẹ́ kó ṣe jàǹbá sí mi lára jù báyẹn lọ. Mi ò rórun sùn torí gbogbo kẹ̀lẹ̀bẹ̀ tí mò ń tu ní ìṣẹ́jú tó ń dúró sí mi lọ́fun. Bí mi ò ṣe ní ìgbádùn for over a month nìyẹn. Gbogbo eléyìí ló wá ṣokùnfà flu tó ṣẹlẹ̀ sí mi tí wọ́n ní pé àwọn gbé mi lọ sí hospital. Tó tẹ̀ jẹ́ wípé ìgbà tí ara mi ti yá tán ni màmá tó ní wọ́n ní pé kán wá gbé mi lọ sí hospital tí wọ́n hun rọ́jọ́ wípé èmi walk away based on health ground. Gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí ni màmá were aware through gbogbo voice note tí ìyàwó mi ń send sí màmá but tí wọn ò respond. I put it to you, Mrs. Modupe Onitiri Abiola. Your silence and your refusal to respond to our voice note means consent with Black Lion. Therefore, Mrs. Modupe Onitiri Abiola,
conspire with Jimmy Abiodun tí a mọ̀ sí Black Lion láti ṣekú pa mí by any means necessary. Ṣùgbọ́n tí àwọn alálẹ̀ ò gbà fún wọn, Black Lion, Bíbí àti Olórí Àdù ni wọ́n ní IYPDRY Media tí Mrs. Modúpẹ́ọlá Onítìrí Abíọ́lá jẹ́ matron wọn fún gbogbo divide and rule, disunity, bully àti yíyọ àwọn ènìyàn kúrò nínú ìrìn àjò yìí tó jẹ́ àwọn èèyàn tó dáa. Kò ní sú wa kò ní rẹ̀ wá o, àṣẹ ló máa give up. Mi tiẹ̀ mọ̀ kàtà lè sọ. Náà oríta yẹn ti lọ gbọ̀. Dúpẹ́ ò ní dáhùn. Kò ní dáhùn. Ó master plan ògbólógbò wèrè àṣírí abogijẹ́ gidi gan ni. Kò ní ó mọ gbogbo àwọn ibi tó bá máa lò tó bá ti lò ẹ tán tí ò bá pè ìyàwó ẹ̀ lọ́mọ jàrà rìn fẹsẹ̀ sí o, lọ́mọ jàrà rìn fẹsẹ̀ kọ́ tọmọtọmọ o. Ṣé mọ̀ pé ó níyàwó òun ni? Bẹ́ẹ̀ náà lẹni tán wólé ẹ̀ ń sìn tán sì sílé tán sì sí property. Àìmọye bẹ́ẹ̀ yẹn ẹ wo adúrú owó tí Dúpẹ́ gbà lọ́wọ́ àwọn èèyàn òun àti Black Goat. Owó yẹn náà wá ná òun náà ṣe gbogbo setup tán ṣe yẹn tán kàn ná nínú owó yẹn lọ́ fi pa ọmọ bọ̀tà. Tó kàn waste owó yẹn kẹ́ lè rí wípé àwọn ṣe nǹkan kan. Ẹ wá gbọ́rọ̀ lẹ́nu master planning tó plan fún ọdẹ rírùn. Ẹ gbọ́ nǹkan tó sọ, ẹ wá gbọ́, ẹ gbọ́ nǹkan tó ọdẹ. Ẹ tó lọ school nìyẹn. Àní o lè rí ẹni tó ní master lọ́wọ́, tó ní PhD, o lè rí professor tó gọ̀ tó ń fẹnu ọ̀rá. Excuse me, ọmọ aláta mi ó tún gbọ́n jùlọ. Let's go. Hoisting their flag after engaging in a gun battle with security personnel. The suspects were arrested and are now being paraded by the police and are to face prosecution for their actions. The Commissioner of Police described the act as criminal and unpatriotic and assured residents of Oyo the police's unwavering commitment to protecting their lives and property. While declaring this act as criminal, unpatriotic, and a clear case of treasonable felony and terrorism, to be met with adequate sanctions through purposeful prosecutions, the command reassures the good people of Oyo State that it remains solidly unwavering to the protection of their lives and property as constitutionally required by the laws of the land. He asked parents to prevail on their children against being used as agents to cause chaos in the state. As a parent, I enjoy other parents, guardians, and leaders in every sphere of political, religious, and social influence to prevail on their children, words, protests, and followers against being used by unpatriotic individuals to promote anarchy in the state and, by extension, the nation. Alabi Ogundeji, one of the suspects, is a teacher at the Federal Government College, Oyo. For him, there is no going back in the attainment of their independence, as they have the backing. Mi mọ̀ pé kò débẹ̀ yẹn. Mi ò mọ̀ wípé kò débẹ̀ yẹn. Oh my God, oh my God, oh my God, oh my God, oh my God. Mi mọ̀ pé kò délẹ̀. Ó ń sọ wípé àwọn ti gbà látọwọ́ UN. Gbogbo oríṣiríṣi ló ń kà sílẹ̀ ìyẹn bọ̀bọ̀ tán ṣojú ẹ̀yìn. Because ó yìí ní confidence. Ó sì ní believe lórí nǹkan tí Dúpẹ́ tó sọ fún wọn. Ẹ jẹ́ n wò ó tí bá lè sáré rí ní ibi báyìí. Ó yìí ní ìgbàgbọ́ lórí nǹkan tí Dúpẹ́ tó sọ. Kẹ́ gbọ́ ní ẹnu ó lè ti pẹ́ àti gbàgbé. Tí pòpò yẹn tó sọ wípé kẹ́ gbọ́ àwọn oh my God. Ló ṣẹlẹ̀. Ẹ má bínú. Okay. Oh, okay. Okay. Mi ò rí bíbá ilé ẹ̀kọ́ mi. Okay. Why is it okay? Ibadan. Okay. Having the Yoruba nation will guarantee
They may not that they bought from ẹ máa Russia. gbọ́ ọ. They cannot get up today and say they want to get out of the, you know. Mi ò mo ti mí ìsebẹ̀ yẹn. Ó láwọn ní lẹ́tà. Ó láwọn ti gba lẹ́tà láti wọ UN. Everything ló ti wà démdém sí wọn lọ́wọ́. Báwo ni àwa ọmọ ẹ̀dá báwo la ṣe burú báyìí? Báwo la ṣe burú báyìí? Báwo la ṣe burú báyìí? Now, ẹ jẹ́ kí a gbọ́ ká tún refresh memory wa kẹ́ lè mọ̀ wípé èpè tí Dúpẹ́ ṣẹ́ ń gbà yẹn òun ló padà bẹ̀rẹ̀ sí ní jà yìí tó dẹ̀ máa jà tọmọtọmọ pẹ̀lú irú nǹkan tó tún ṣe Fádélé yìí torí ó sọ wípé ẹni tó bá ṣe báyìí tó bá ṣe báyìí ẹ jẹ́ àdébẹ̀ ká tó wá pray ti bàbá wa bàbá wa. wọ́n máa sì gbọ́ létà ẹ ṣé mo dúpẹ́ àwọn èèyàn kan rò yí pé bóyá nǹkan tá à ń ṣe yìí èmi ni ó dá lẹ́lọ́ ló gbé kalẹ̀ Ọlọ́run lò mí ni kò kí ń ṣe wípé èmi ni mo ní gbogbo wa la ní gbogbo nǹkan tó jẹ mọ́ gbogbo ọmọ Yorùbá tó ti. báwa ò mí ò tara yín. mi kọ́ ṣe ti gbọ́ mi sìn. à ń gbọ́ yín mà. tó bá yá mo máa ṣe ìrìn àjò yẹn láti ìbẹ̀rẹ̀ títí débi tá a dé àti nǹkan tá a dúró fún gangan ní tí mo ṣe sọ pé ọjọ́ ayọ̀ ní ọjọ́ èní Ọlọ́run ọba mi ọjọ́ ayọ̀ ní ọjọ́ èní a sì máa mọ ìtumọ̀ ẹ̀ dáadáa mo wá fẹ́ kí àwọn bàbá wa. a ti mọ túmọ̀ àti gbọ́dọ̀ mọ ju báyìí lọ yóò lè kò sí wọ́ọ̀sì tó tún lè ṣe ju báyìí lọ a ti mọ ìtumọ̀ ẹ̀ bẹ́ẹ̀ ni òwe ló pa síwájú ṣe gbọ́ràn lẹ́nu ẹ̀ òwe ló pa síwájú a tún gbọ́dọ̀ mọ ju báyìí lọ bẹ́ẹ̀ ni. ó jẹ́ pé èèyàn mélòó ló ní bàbá tó lè gbé bàbá tiẹ̀ sílẹ̀ kó wá ṣe nǹkan tí wọ́n ń ṣe pẹ̀lú ẹ̀ náà àwọn tí wọ́n ní àgbàlé àbí tí wọ́n ní fọ́tò àgbàlagbà nínú ilé àbí tí wọ́n ní àgbàlagbà níran wọn wọ́n á gbé ẹnu wọn wọ́n á máa sọ ìsọkúsọ wọ́n á máa sọ ọ̀rọ̀ tí ò yẹ kí wọ́n máa sọ sí bàbá wa Banji Akíntóyè bàbá ni wọ́n o bàbá ni wọ́n ó dẹ̀ yẹ ká mọ̀ pé bàbá ni wọ́n gbogbo ọ̀nà kọ́nà tọ́ta bá fi ń gbé ogun gbogbo nǹkan tó wù kán lè gbé wá fẹ́ kí àwọn ọmọ Yorùbá mo fẹ́ ká máa gbà wọlé ní wọ́n fẹ́ wọ́n kọ̀ bàbá wa Banji Akíntóyè ló máa gbé fúláàgì òmìnira Yorùbá dání o. àṣẹ Èdùmàrè. òmìnira míì. ó ti fi àìdíà ń kílè mẹ́ńbẹ̀ yẹn tó ló mọ nǹkan tó fẹ́ wá ṣe òmìnira ṣebí Yorùbá nation Odùduwà làwa ń pè tẹ́lẹ̀ gbogbo ìgbà yẹn ó ti mọ nǹkan tó ń gbé bọ̀ ó ti mú òmìnira ó ti wá ó tún ṣàlàyé ẹ̀ fún wa bọ̀ pẹ̀lú ọlá àánú kankan bó padà dà sí lórí tí wọ́n bá tó bẹ́ẹ̀ jáde lọ́dọ̀ ọmọ Yorùbá oko ló máa fi pa ẹ́ kó kàn rin street 5 nílẹ̀ Yorùbá oko ó máa sọ̀kò fún ẹni ó máa fòkò pa ẹ́ ni just know them say. Independence sovereignty ní agbára ti Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá lòun fẹ́ fi ẹlòmíì rọ́pò bàbá wa Akíntóyè á wọnú sàárè lọ o á sáré akánjú wọ sàárè lọ nítorí bàbá ni bàbá àwọn mélòó la rí èèyàn mélòó gan la rí pé gan èèyàn mélòó la rí pé púpọ̀ nínú àwọn tẹ́lẹ̀ sọ́kẹ́ ẹ lè rí pé àwọn náà dáa tó bá ṣe wájú wá ṣẹ̀yìn tó bá tutù wá gbóná àwa rí Ọlọ́run tó ṣàánú fún wa. ta ló fẹ́ gbọ́rú ọ̀rọ̀ yìí lẹ́nu èèyàn àwọn politicians kò sí àwọn tó ń jó ọmọ wọn torí kọ́ lè débi tó fẹ́ dé nírú Dúpẹ́ yìí á jó ọmọ ìyálé ẹ̀ á jó ọmọ aládùúgbò ẹ̀ tó ẹni tó bá fẹ́ di lọ́nà. ẹ̀rí ta ló fẹ́ gbọ́ gbogbo nǹkan tó ń fún àwọn ìyá yẹn ní confidence ńgbà yẹn nìyẹn gbà olóore ni ó wá ṣoore fọmọ Yorùbá ní tọkùnrin bá déjọ tóbìnrin bá pa kinní kan wọn lè ní blueprint wọn lè ní kinní kan wọn ní kinní kan ní you see ta ló fẹ́ gbọ́ nǹkan tọmọbìnrin tó ń pọ̀ jáde lẹ́nu nígbà yẹn tó tún máa sọ̀rọ̀ tó máa ní ẹjú ijó ẹjẹ àgbàdúrà ní orúkọ Jésù kò dùn àwa mọ́ àwọn ìjìnlẹ̀ má gọ̀ọ̀tà àwọn gúrùpù wọn tẹ wá lọmọ Yorùbá ẹ máa sọ wípé ẹ̀yin ọmọ lẹ́yìn Dúpẹ́ Onítìrì
ọmọ Yorùbá reject yín, ọmọ Yorùbá kọ̀ yín, á dìzóònù yín láyé àti ọ̀run. Kò sí ajàmárẹ̀bọ bíi tiyín kọ́, torí ẹ ti pa àwọn èèyàn, ẹ pa àwọn tẹ máa pa lọ sí ọ̀run, ẹ tún pa àwọn tẹ pa sáyé. fún wa ní bàbá Akíntóyè àwọn kan á máa sọ̀sọ́kúsọ gbogbo ohun tó bá wù mí kẹfẹ́ ní sọ o gbogbo ohun tó bá wù ẹnikẹ́ni kó fẹ́ ní. wíwárà òun ló ń sọ Elédùmarè bolójú ẹ wà ibi tó inú jìn inú ó jìn gan ni òun ló ń sọ nǹkan tó ń sọ yẹn ló mo mọ̀ pé àwọn ọ̀dẹ̀ kan ìwà àwọn ìkùnsìn tó jẹ́ pé kán gbébọn báyìí sórí Dúpẹ́ wọ́n máa ní kán gbébọn sórí àwọn náà bọ̀ díẹ̀ kékeré ló kù nínú wọn bọ̀ àwọn tẹ bá máa rí wọn sí àwọn tó jọ wà níbi owó ni irú àwọn Black Goat àti the other one tó ń dárúkọ yẹn àwọn tó máa kù ń sọ lè má ju bíi 5 lọ bọ̀ àwọn tó máa jọ ná owó yẹn délẹ̀ tó máa jọ ná pátápátá àwọn nìkan ló kù and case closed. Now Ìgbòho òòṣà Ìgbòho òòṣà Ìgbòho òòṣà ẹ jẹ́ á lọ gbọ́ ẹni tó ń fi àdúrà àti ẹ̀yẹ tó ń fi gbé wọlé àtẹni tó fi èpè tó ń fi sìn jáde wọ́n fi èpè sìn Dúpẹ́ wọ́n fi sìn jáde ni ẹ wá gbọ́rọ̀ lẹ́nu Ìgbòho òòṣà kẹgbẹ́ ti gbọ́rọ̀ lẹ́nu Dúpẹ́ gbọ́rọ̀ lẹ́nu Ìgbòho òòṣà. yóò ní mú ẹ̀sìn sọ̀rọ̀ ẹnu ẹ̀ ayé òní mú ẹ̀sìn gbọ́dọ̀ yóò ní sọ̀rọ̀ ẹnu ẹ̀ ayé òní mú ẹ̀sìn ó ti lọ náà nìyẹn. Ọlọ́run bá tó láyé lọ́nà yóò wọlá pé bàbá tó kú jẹ̀ sí mi lórí bẹ́ẹ̀ni. Ṣé wá lóore? Ṣé wá lóore? Ṣé wá lóore? Bẹ́ẹ̀ni ìwọ tó fi tó lè rí bó ṣe wù. Gbósà ẹyẹ bá rí kọ́ọ̀dù rẹ̀. Ó ṣe wá lóore. Bàbá òní Olúbọ̀ àti bàbá mi Olúbàdàn gbogbo ọba lẹ́yìn ọba ọlọ́wọ́ fún wọn lọ bá tó bàbá bá lọ́wọ́ gbà kò sí kò wá sọ pé wọ́n gbà ọlọ́mọ mi nínú àwọn níjà ìjà wa ní ẹni kò máa bọ̀ ní kọ́mọ sáyé ẹ̀. Tó o gbọ́dọ̀ mọ̀ pé ìfẹ́ lẹ ní sí mi ẹ wò ó sì ṣe ẹ̀yin tẹ́ wá nífẹ̀ẹ́ mi ṣé ẹ̀ nígbà dọ́dọ́ ni ìjọba ọba tó ta ẹ sọ́nà kí bàbá Tinubu kọ́ ṣàṣeyọrí. Gbogbo ọmọ táwọn ẹgbẹ́ ò ní kẹ́dà mọ́. Gbogbo ọmọ Yorùbá ò ní mímira. Now ṣe rí president ọba ìjòyè àwọn náà welcome Ìgbòho torí wọ́n rí wọ́n go into a file a case wọ́n rí wípé lótìtọ́ àti òdodo àti ìyà tó ń jẹ ọmọ Yorùbá òun ló dìde fún lótìtọ́ àti òdodo Dúpẹ́ tán bá mú òun a máa fi òkò pa ni a máa ju òkò pa ni ẹni tí president welcome àti ẹni tí gbogbo ọmọ Yorùbá tán máa ju òkò pa tí ò lè jáde mọ́ tí ò lè jáde tilẹ̀kùn mọ́ ó máa bó ṣe wà yóò máa jáde bọ̀ ó máa wọ àwọn gbogbo kò ń ṣerú àwọn ìjáàbù tèmi ń lò tẹ́lẹ̀ yẹn dábòlẹ̀ àwọn ẹlẹ́fà ní Dúpẹ́ máa fi máa jáde ló máa fi máa jáde ń sìn ṣe rí Ìgbòho àti ẹ̀ǹdọ̀ gbogbo ìrìn àjò yẹn gbogbo irọ́ tó pa pẹ̀lú gbogbo bó ṣe búlì Ìgbòho tó búlì bàbá Akíntóyè ọmọbìnrin yìí tó búlì bàbá Akíntóyè ó búlì Ìgbòho ó búlì everybody ẹ wá wò ó nínú méjèèjì ńsìn ẹ wò ó nínú méjèèjì òtítọ́ ló máa lékè irọ́ òtítọ́ ni dúró lórí òtítọ́ a gbìyànjú ni ìgbìyànjú lẹ̀dá ń gbà Ìgbòho gbìyànjú ni èmi náà gbìyànjú ẹ̀yin tẹ́ wà nínú àjọpawọ́pọ̀ gbìyànjú ni tó bá jẹ́ ń gbà yẹn tí gbìyànjú wa tó bá rí gò nǹkan bọ̀ ìgbà tí ò tí ì rí gò bọ́nà òun ṣe pé nìyẹn àgbà tí ò bá dé farabalẹ̀ á faragbẹgbá ẹni tí ò tó nínà tó bá ń dènà jẹ ní àjẹkù yẹn ló máa jẹ Dúpẹ́ ti bà gbogbo everything jẹ́ kákàndé fọwọ́ lẹ́rọ̀ kọ́lọ́hún kò dẹ̀ jẹ́ kó bàjẹ́ látọ̀dọ̀ àwọn ará òkè ni àwa dẹ̀ ti mọ̀ àmọ́ nǹkan tá a fẹ́
ṣe rí pé Ọlọ́run ṣeun tàbí kò ṣeun tọ́lọ́run bá ṣeun tó bá gbòòwò yọ tó o bá wà iná yọ tẹ́mi wa ò jábọ́ lọ lórí ọ̀rọ̀ Dúpẹ́ Onítìrí tí ò dẹ̀ ní jábọ́ ẹ bá wa kọ síbẹ̀ wípé a kú oríire. Mo kí gbogbo wa sí lẹ́ẹ̀kan wípé a kú bójú ọjọ́ ṣeré níbikíbi tí ẹ bá ti ṣe alábàápàdé ètò yìí, ẹ bá wa pín, ẹ bá wa tẹ like, ẹ bá wa fi comment sílẹ̀, abẹ̀bẹ̀ ni, ẹ bá wa ran iṣẹ́ tàwa náà, ẹ ràn wá lọ́wọ́, àkókò béèrè owó. Ẹni tó bá túmọ̀ yín dáadáa tó bá ń ṣe YouTube ẹ béèrè lọ́wọ́ wọn. Tó bá jẹ́ pé bóyá àwọn tó bá tẹ bá rí tó ń gbowó lórí YouTube bóyá bí àwọn Arise TV, àwọn bíi Déọlá tó wà l'Amẹ́ríkà, àwọn tó jẹ́ pé tí èèyàn kan bá wò wọ́n èèyàn 50,000 èèyàn 100,000 kò ń ṣe àwa ní 50 èèyàn ó ní 200 èèyàn là ń sọ. Àjẹ́ ọdún sáà ẹ má jẹ́ ká ṣe lára ara wa, kò ná wa ní nǹkan kan. Àwa náà ń gbìyànjú ni, kò yẹ yín sìn. Kó tiẹ̀ wá jẹ́ tọ́rọ́kọ́bọ̀ gan ó jáde ń bẹ̀ gan, àpò yín kọ́ ló ti jáde. Àpò àwọn tó mọ̀ wípé à ń ṣiṣẹ́, wípé àtúnṣe eré náà, àwọn ló tún sọ pé òkè ó wà entitled fún tọ́rọ́kọ́bọ̀ yìí. Báwo ló ṣe máa entitled fún tọ́rọ́kọ́bọ̀ náà? Ló bá tiẹ̀ jẹ́ owó sweet tàbí owó kọfí gan pàápàá láti ràn lọ́wọ́ àtẹ̀yìn náà ni la ṣe ń pariwo wípé ẹ bá wa máa like ẹ bá wa share, ẹ bá wa tari ẹ̀ síwájú kẹ́ fi comment lẹ̀. Ìgbà tí n bá rí Déọlá Amẹ́ríkà gan tóun náà báyìí ń sọ wípé ẹ like ẹ share ẹ subscribe gan, màá wòye pé ẹ̀yin tẹ́ ti wà ní top ẹ̀yin téèyàn bíi 100 máa wò 100,000 máa wò, kí ni káwa wá ṣe? Àwọn èèyàn kan dẹ̀ wá rí gẹ́gẹ́ bíi kẹ́ wọn ní kán ṣe ẹ bá wa share. Gbogbo ìgbà náà làwọn máa sọ, a máa fi rán ara wa létí ni. Tó bá dẹ̀ jẹ́ nígbà àkọ́kọ́ ni tẹ́ máa ṣalábàápàdé lórí ìkànnì wa, má gbàgbé láti subscribe, ẹ dẹ̀ má gbàgbé láti lọ follow mi lórí Facebook náà lórí orúkọ Very Dark Lady Zabby ọ̀gá ńlá. Mo kí gbogbo yín pátápátá. Ọ̀dọ̀ orí YouTube mi ó gẹ́tà síbi torí orúkọ tí mo ṣẹ̀ṣẹ̀ change yẹn YouTube òun àti YouTube wọ́n ìjòkó ọ̀hún tí regulate kò tí ì lọ sọ́dọ̀ àwọn èèyàn dáadáa, ó yìí wà ní lólólòlò. Àwọn oore tẹ́tí lè ṣe fún wa náà nìyẹn, bó máa sọ ní gbogbo ìgbà orúkọ tí mo pààrọ̀ yẹn ó affect láti lè ti tari ẹ̀ síwájú. Ẹ̀yin náà ẹ ràn mí lọ́wọ́, please and please, ẹ ṣé gan ni, God bless you. One love, bye for now. Ire gidigba. Ó bá jẹ́ lọ́dọ̀ tí ẹ má gbàgbé láti bá wa fún Dúpẹ́ Onítìrí gbogbo ìgbà tó máa lò ní ayé, gbogbo èdè àwọn ọmọ Yorùbá láàmú yẹn, kí Lédùmarè inú ilé tó bá wà, omi tó bá fi ń wẹ̀, oúnjẹ tó bá ń jẹ sẹ́nu, tó bá lo má dárí kan tàbó sí anything nǹkan kí nǹkan tó bá hùn kò ṣe. Ọlọ́run ò ní ká kọ́lọ́run ti ẹ̀ wo ọlá gbogbo èèyàn kan tó jẹ́ pé ó sunkún gbóná, tó jẹ́ pé pẹ̀lú Adélé yìí tó rẹ̀ máa rí Adélé yìí wípé ó kàn gọ̀ ni bọ̀ tó nínú mímọ́, gígọ̀ ló bá débẹ̀. Ó ní ìwé, èèyàn kan ní kó máa bọ̀ kó ṣe kinní kan, ó ti ẹ̀ rò pé méjì pẹ̀lú gbogbo ìwé tó bá gbélé yín lọ́wọ́, ẹ̀ ti ẹ̀ rò pé méjì pé òun ò ṣe lọ gbẹ́ni tó níwèé, ó ti jẹ́ni tí ò níwèé ló wá lọ mú. Wọ́n wá sọ ẹni ẹlẹ́ni ó sọ dẹjọ́, ìyẹn ò lè wo Amẹ́ríkà mọ́ bó ṣe wà, ó tó wá jẹ́ ìgbà tí Amẹ́ríkà tiẹ̀ wá ń le. Ìyàwó náà ò lè lọ sí Nàìjíríà sí, Ọlọ́run ló mọ ibi tó wà, bóyá ó máa wà ní ọmọ àti gba yàrá kan fún oh my God, àpadà sí aburú àpadà sí ìgbà. Elédùmarè onígbé kóru onígbé bá wa tọmọtọmọ o. Ànírànrin fẹsẹ̀ sí o. Ṣé mo sọ àní àwa tá à ń ṣe program, àwọn tó ń wò wá àwọn máa wà lókè, àwọn tó ń ṣe program àwọn náà máa wà nísàlẹ̀ iná tẹ́ ẹ̀ bá ṣọ́ra. Irú tó yẹ kó rí bẹ́ẹ̀ sí òun ló kó bá wọn sìn. Ní gbogbo ìgbà yẹn náà tá à ń bá tó yẹ kó rí bẹ́ẹ̀ tá à ń bá sọ tó ń gbé tó ń búra tó ń ṣe gbogbo ẹ̀ tó ń bú gbogbo ayé, bú Sunday Igboho, bú àwa yìí náà, ṣépè ṣe gbogbo ẹ̀ táwọn kan rí wípé òun ló gbé ìtọ́ sọ́wọ́. Tí Dúpẹ́ bẹ̀rẹ̀ sí ní ìlú, ìgbà tí Dúpẹ́ máa jálẹ̀ nǹkan ṣó bá sọ̀rọ̀ ṣó pè mọ́. Ibẹ̀ yẹn làwọn ti lọ kàgbákò orí platform ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ni. Wọ́n débẹ̀ sí wọ́n rí wípé òun ló gbòòtọ́ sọ́wọ́, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe kiri. Àìmọye àwọn tó jẹ́ pé lára àwọn irú àwọn ṣó yẹ kó rí bẹ́ẹ̀, Ọlọ́run ló mọ iye owó táwọn irú wọn bẹ́ẹ̀ tán máa ti gbà. Àwa tá a gbòòtọ́ sọ́wọ́ àbèrè owó àbèrè òdì àtúnbẹ̀bẹ̀ ni. Ẹ bá wa láìkẹ, ẹ bá wa ṣí ẹ torí òótọ́ làwọn máa dúró sí. Àwa ò sọ torí pé ẹ máa bọ̀ ẹ wá wò wá ká wá bẹ̀rẹ̀ sí ní máa parọ́ nǹkan tí ò rí bẹ́ẹ̀. Ṣé ẹ rò pé èèyàn mọ̀ ṣe ni?
èèyàn mọ̀ ṣe but èèyàn wò wípé tówó bá tó èèyàn ló máa kù òun náà dẹ̀ lèèyàn ìdúró ti síde nílé ni tówó bá ti tán èèyàn ló máa kù kọ́lọ́run kò ṣe dáadáa fún wa God bless you one love bye for now ire o ire gidigba ire o ire gbangba bye. ẹ káàbọ̀ sórí àgbàgbé Very Dark Lady Zabby Ọ̀gánlá TV tó fohùn balẹ̀ sí ètò ilé wa nípa òṣèlú ìgbéyàwó àti àṣà Yorùbá lọ́lọ́kan òjọ̀kan oríṣiríṣi lẹ́mọ̀ bá pàdé lórí ìkànnì Zabby Ọ̀gánlá TV bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ yá bá wa pín kó kárí ilé kó kárí oko Very Dark Lady Ọ̀gánlá TV ìtúsílẹ̀ ọpọlọ àti ìtúsílẹ̀ ọkàn la dúró fún.